kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yin àti Kẹ́mi? pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, Kẹ́mi jẹ́ kan lára àwọn ọmọ tó ń wá sí ọ̀dọ̀ mi nílé ṣàǹbí. Èmi á dárúkọ ara ìṣòro tí mo ní nìyà sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ níbí. Chọ́ọ̀chì gbogbo níṣe ló ń lọ. Nílé ṣà. Ó wá bá mi wípé bí mo ṣe straight lórí ọ̀tà tí mo máa ń ṣe fẹ́lẹ́fẹ́lẹ́, ó wù òun kí n ṣe bẹ́ẹ̀ straight láyà òun. Mo dẹ̀ sọ fún wípé lágbájá ti bá ẹ sùn rí, mo dẹ̀ ka àwọn bíi mẹ́ta tó ti bá sùn rí, mo lóò lè kà mí mọ́ wọn. Ẹ sọ bẹ́ẹ̀ fún? Mo sọ bẹ́ẹ̀ fún. Àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì lè wà lára àwọn tó bá sùn yẹn tí mo kà fún. Ìránṣẹ́ Ọlọ́run méjì? Bẹ́ẹ̀ ni. Yorùbá Dùn. Níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn sí ọ̀sẹ̀ mẹ́ta, mo ṣalábàápàdé yín. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Kí nìkan tó ṣẹlẹ̀? Ẹ kọ́kọ́ bá ń dákọ yín fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ mi ni wòlíì àti ajínrere Israel ọmọ Adémọ́lá. Ọ̀pọ̀ èèyàn ló wù mí sí Thunder. Bá orí òkè náà ló máa yanjú ẹ̀. Iná ló máa yanjú ẹ̀. Kí wàá lẹ̀ ló ṣẹlẹ̀? Mo rí pé ẹ̀kẹ́ ń parọ́. Kí ló bí ìbálòpọ̀ wá? Lórí gbogbo ìbálòpọ̀ tẹ́ ń sọ, kí ló bí wá? Ohun tó bí ìbálòpọ̀ wá ni pé tí ènìyàn bá ti ní ìgbéraga lọ́kàn wípé nǹkan báyìí ò lè gbé òun ṣubú, Ọlọ́run á jẹ́ kó yé pé ohun tó ní kò lè gbé ẹ ṣubú yẹn ẹlẹ́ra ara ni ẹ́, òun gan ni màá fi dẹ́ ẹ wò. Ṣẹ́gẹ́tì pọ́ǹtì mi, mo nígbàgbọ́ láyé àtọ̀run wípé nípasẹ̀ ìbálòpọ̀ pé mi lè ṣubú tẹ́lẹ̀. Mo nígbàgbọ́ yẹn tí mo máa ń sọ kó dá mi lójú, tí mo máa ń sọ fún àwọn tó wà láyìíká mi, gbogbo àwọn student àti àwọn tó jẹ́ mẹ́mbà mi, mi ìlé bẹ́ẹ̀ sùn lójú àlágẹ kán máa sọ pé lójú ayé. So ìgbéraga yẹn wà ń bẹ̀, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ kí n lè mọ̀ wípé kò sẹ́ni tó kọjá ìṣubú. Bóò ló ṣe wá bẹ̀rẹ̀? Bí mo ṣe ṣàlàyé. Ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ Kẹ́mi. Ok. Torí nínú comment ẹnìkan comment. Tèmi náà dẹ́rì comment ẹ̀ka. Inú mi dùn pé rí. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yin àti Kẹ́mi? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, Kẹ́mi jẹ́ kan lára àwọn ọmọ tó ń wá sí ọ̀dọ̀ mi nílé ṣàǹbí. Èmi á dárúkọ ara ìṣòro tí mo ní nìyà sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ níbí. Chọ́ọ̀chì gbogbo níṣe ló ń lọ. Nílé ṣà. Ó wá bá mi wípé bí mo ṣe straight lórí ọ̀tà tí mo máa ń ṣe fẹ́lẹ́fẹ́lẹ́, ó wù òun kí n ṣe bẹ́ẹ̀ straight láyà òun. Mo dẹ̀ sọ fún wípé lágbájá ti bá ẹ sùn rí, mo dẹ̀ ka àwọn bíi mẹ́ta tó ti bá sùn rí, mo lóò lè kà mí mọ́ wọn. Ẹ sọ bẹ́ẹ̀ fún? Mo sọ bẹ́ẹ̀ fún. Àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì lè wà lára àwọn tó bá sùn yẹn tí mo kà fún. Ìránṣẹ́ Ọlọ́run méjì? Bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ sọ fún, kò dẹ̀ deny ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run méjì? Bẹ́ẹ̀ ni sà. Ẹ fẹ́ náà láyé sọ fún? Mo sọ fún, mo dárúkọ wọn fún ni. Mo ní sọ o ò lè kà mí mọ́ wọn. Mo ní ṣé wọ́n ṣe ní kó lọ máa gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣubú rè. Mo dẹ̀ wọ́ ọ̀nà. Ohun àkọ́kọ́ tó ṣe ni pé mo ní mi lè ṣe, mo ní èèwọ̀ ni fún mi, torí ó ní òfin tọ́lọ́run fún mi. Ilẹ̀ Ìjẹ̀ṣà láwa yìí. Ìgbàlẹ̀ tí máa fẹ́ ṣe àṣeyọrí. Ọmọ ilẹ̀ Ìjẹ̀ṣà, student ní díjì ni pé mi ìgbúdọ̀ bá wọn ṣàgbèrè. So kí ni ẹ̀ lọ́wọ́ máa ń gùn mí gàgàrà tí mo ṣe gbàgbọ́ pé mi lè ṣe àgbèrè láyé mi. Ọlọ́run wá jẹ́ kó yé mi pé ohun tó rò pé ò lè ṣe èyí tí mo máa ń lálé àwọn wòlíì tó bá ṣe, tí máa ń sọ̀rọ̀ sáwọn wòlíì tó bá ṣe, tí máa ń pa wọ́n tì, Ọlọ́run wá mọ̀ jẹ́ kémi náà ṣe. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́lọ́run pé mo tẹ̀ sínú ẹ̀ ni, mi sọ pé mo ṣubú sínú ẹ̀, ọ̀run tún gbé mi dìde padà. Bóò ni ti Kẹ́mi yẹn ṣe wá bẹ̀rẹ̀? Tí Kẹ́mi yẹn àti ẹ̀ pàdé rárá àfẹ́ rárí, àkíyèsí rí. Torí kúnnú kọ́mẹ̀ntì yẹn ẹnìyẹn bọ́ọ̀ ni ẹ ṣe kọ́mẹ̀ntì yẹn. Ohun tí ẹni yẹn máa sọ, ó ní bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe yọ ọ̀rẹ́ òun Kẹ́mi. Ìgbà yẹn gẹ́gẹ́ bí ọ̀dọ́ oríṣiríṣi ọmọge ló ń wá mi. Torí wọn dáyàwó mi mọ̀. Bí wòlíì àlọ́ ṣe gbéyàwó ẹ̀ pamọ́, mo ṣe gbéyàwó mi pamọ́ ńgbà yẹn. A ṣe bọ́ lórí wòlíì àlọ́. No problem sir. So ọ̀pọ̀lọpọ̀ dáyàwó mi mọ̀ ńgbà yẹn. So ìgbà yẹn náà tún kùn mí pé bí yòókù bó ni mí. So ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n náà àti try mi, so kì í ṣe Kẹ́mi nìkan ló wá bẹ́ẹ̀. Bọ̀ ọ̀nà tí Kẹ́mi gbà wá, mo ti mọ̀ pé bóun ṣe máa ń ṣe oníkebèkebè ni. Mo dẹ̀ sọ fún, bó ṣe ń kúrò lórí ilẹ̀ ló sọ fún ìkan lára mẹ́mbà mi pé díẹ̀ ló kú ọ̀gá àwọn ìbábá òun sùn. Ó sọ fún Solomon, ìyẹn ti wà ní ìlú Ẹ̀dẹ́nsìn tó náà ti gbilẹ̀ bẹ́ẹ̀. Lára òun ni first evangelist mo pray fún tó lọ. So bí ẹ ṣe pè pé ọ̀gá mi mo trust ní pé kí ló ṣẹlẹ̀, mo ní irọ́ ló pa, ń báyìí ló ṣẹlẹ̀. Mo dẹ̀ padà pé mo ní kẹ́ pé wá, àdẹ̀dójú ti rí. So ohun tí Kẹ́mi lè sọ àpè wá bí àdẹ̀bí ṣẹ̀ sísà. So ohun tí Kẹ́mi lè sọ fún àwọn ọ̀rẹ́ ènìyàn wípé bóyá mo fẹ́ bá ọ̀sẹ̀ mọ̀ pé obìnrin gbogbo ilé tó wà lórí social media ń sìn ẹ pásọ ẹ fẹ́ bóun sùn, pásọ ẹ fẹ́ ṣe níbo ló ti bẹ̀rẹ̀. Ìmí ìwà àwọn ti jọ láṣepọ̀ dáadáa. Ṣé get point mi? Tí pásọ wa ló ń fẹ́ stop tó ní kó má stop mọ́ tó wá lóun àgbè lọ sórí social media ìyẹn wà o. Ìkan tí wà tó ṣẹlẹ̀ nílé ṣàìrí tí bàbá yẹn wá sáré bá mi pé evangelist church òun báyàn sùn wọ́n dẹ̀ ti gbé lọ police station ní àyè sọ. Èmi ló lọ bẹ̀ tí mo lọ gba kéèsì yẹn jáde lọ́dọ̀ DPO. No, ẹ repeat ọ̀rọ̀ yẹn. Ọmọ yẹn bá evangelist yẹn young evangelist yẹn ó bá lady kan sùn. Lady yẹn dẹ̀rẹ́ ìkan lára àwọn ìyàwó secret court ló ṣàn. Ṣẹlẹ̀ sáà ni wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn lọ police station. Èmi ló lọ police station tí mo lọ gba ọ̀rọ̀ yẹn jáde.
wípé church case mi kì í ṣe police case torí nǹkan tí gẹ̀yẹn lọ sọ ní police station wípé ó rape òun ìgbà táwọn adẹ́rọ̀ DPO mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ DPO kì í ṣe raping ṣófà pátá ẹ̀yà ṣófà bra ẹ̀yà mo ní kí ló wà lọ́lé ọmọkùnrin yẹn láago 9 nígbà tí wọ́n nílò fẹ́ wẹ̀ tí wọ́n náà lọ yẹ kí ló rò pé máa já sí. so tí obìnrin bá lọ sílé wòlíì nígbà tó bá fẹ́ wẹ̀ ní tí lè ṣẹlẹ̀. lágbára Ọlọ́run ṣàṣẹ kì í ṣe èèyàn lẹ́ran ara ni. ẹ̀rọ kan tó yà mí lẹ́nu ṣé ní kámẹ́rà wọn tó ń ṣe kámẹ́rà tó wà wájú mi yìí ó ń wò wípé ṣó lè possible sà. ṣe rí determination wà obìnrin rere wà ṣùgbọ́n ṣe láwọn gẹ́ẹ̀sì tó ń wá ìrìn wọ́kúwọ́kú gan àwọn ọgbẹ́ ti ní 100% nínú pásítọ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ pé àwọn ní ìjẹ́. gbà tó bèrè yẹn wá dé police station tẹ́ wá gbà kúrò pé ṣé lóòótọ́ náà fa bra ẹ̀yà ṣé lóòótọ́ náà ya pint yẹn ó ní rárá. àwọn ọlọ́pàá ní kí lọ settle case yẹn pẹ̀lú èrè ọ̀fẹ́ lọ́wọ́ dẹ̀ wá àti ọ̀tún àti òsì ogun wọn dẹ̀ wá adẹ̀jọ́ fojú ajé kò ní sọ ṣẹlẹ̀sán bóòlù ṣe ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ṣàlàyé adéaláṣẹ pé gẹ̀yẹn ló jẹ̀bi bẹ́ẹ̀ ni gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé gẹ̀yẹn ló jẹ̀bi àwọn tó ti kó igi lọ́wọ́ tẹ́lẹ̀ àwọn fẹ́ lọ pásítọ̀ yẹn òun kálukú fura kó igi wọn padà ó wá dàbí ẹni tó mú lọ síwájú Jésù tó sọ pé tí wọn máa rẹni tí ò dẹ́ṣẹ̀ rí ni kó sọ́lùkù tapa bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí. yóò ní gẹ̀yẹn ṣe jẹ̀bi inú ọ̀rọ̀ tó sọ. ohun tó jẹ̀bi ni pé òun ló sọ fún ìgbà tí ẹni yẹn sọ pé máa wẹ̀ òun náà ló tún sọ wípé ṣé kò lè lọ ṣèwẹ̀ fún nínú ilé ẹ̀ ibi orí ilẹ̀ iná kọ́ mú wọn àgbà tí ò kí mi dáadáa mo lé wọn dànù lóde ẹ̀tẹ̀ ó ń ṣe kò lè lọ ṣe fún nínú ilé ẹ̀ ẹni tó lọ́kàn pé òun fẹ́ lọ lé wòlíì ọ̀dọ́kùnrin tí ò tí ì má rí lọ wẹ̀ ẹ̀sìn ìsàkílù expect. ìyẹn ní tẹ́lẹ̀ ṣẹlẹ̀. ṣáńgẹ́lì ni. ẹlẹ́wì fún nǹkan bọ́jẹ́ tó ti má rí gan. ṣẹ́rí number 2 ẹ má jẹ́ ká máa ṣìmú wípé pásọ̀ ilé yìí ó ṣàgbèrè pásọ̀ ilé ṣàgbèrè mo sọ lọ́jọ́ yẹn kì í ṣe ogun èèyàn ní pásọ̀ kì í ṣe ogun èèyàn ìránṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni. ẹlòmíì wà ebi lémi dé ẹlòmíì wà ogun dìpè ẹlòmíì wà torí ọ̀gá ẹ̀ ò sẹ́tì ẹlòmíì náà ṣe lọ dá tiẹ̀ sílẹ̀ àwọn tí a pè ó yàtọ̀ sáwọn tá a tún yàn àwọn tá a tún yàn la tún ṣe lógo. ẹ àmọ̀ kan tó yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. bí ẹ bá ṣe nǹkan báyìí ẹ sọ pé ẹ ṣe. lágbára Ọlọ́run bùnmi mọ́ra kí n pa ẹlẹ́ṣẹ̀ yìí. ló tẹ fi ń sòótọ́. bùnmi mọ́ra kí n pa ẹlẹ́ṣẹ̀ yìí. pásítọ̀ kẹ́ ìsòótọ́. torí wọn níbí lọ ni torí nígbà tó bá Bíbélì sọ pé bí wọn bá bu ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀ ìwọ kì yóò ṣe rere. ṣe get point mi ìgbà tí mo ṣe ń gbà yẹn inú mi ò dùn sí so mo jẹ́ kí gbogbo mẹ́mbà mọ̀ pé lóòótọ́ ni mo bá sùn lóòótọ́ mo bá láṣẹ. dúdú làwọn máa ń pè ní ti alẹ́ dó. ẹ̀yin lẹ́kọ̀ọ́ ní sọ. ṣe ní fíìmù tẹ sọ lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ni. kọ́mẹ̀ntì ó tó wá lórí another comment tó ń bọ̀. ṣe mọ̀ pé kì í ṣe gbogbo àwọn tó bá kọ́mẹ̀ntì náà lè gbúdọ̀ fèsì fún. àwọn tó wà torí wọn ní dátà àti ẹ̀ fèsì. náà ṣe máa tẹ̀ nǹkan kan ẹlòmíì ò gbé ọpọlọ kalẹ̀ kó tó tẹ̀ nǹkan. ẹ bá fẹ́ ṣe social media dojú àmì kò gbọdọ̀ mọ̀ ká kọ́mẹ̀ntì kọ wá rí hàtì lé lórí. ẹlòmíì lè sọ pé orí ẹ ìkan tí ẹ sọ fún mi lọ́jọ́ kan ó ní mò ń bí èfù bí ẹni tí orí ẹ ti dàrú ṣùgbọ́n kí ló ṣe wàá dílì tí o lè má dá lóhùn tó bá dá lóhùn lọ́fẹ́ mọ́ tójọ́ bàbá èèyàn mélòó gẹlẹ̀ ti dórí dídó lè mọ̀ pé ń tèmi. ṣé nínú iṣẹ́ ìránṣẹ́ àbí kí n bá sùn ṣé kí n ayé lè pè ní bá sùn dídó lè mọ̀ pé torí mi ṣe wòlíì ṣé nínú iṣẹ́ ìránṣẹ́ àbí kí n bá wà nínú iṣẹ́ ìránṣẹ́ gangan èèyàn mélòó lẹ ti dórí. nígbà tí mo sọ pé mo ṣubú sínú ẹ̀ṣẹ̀ yẹn ẹ ti di prophet ńgbà náà tí mo sọ pé mo ṣubú sínú ẹ̀ṣẹ̀ yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run wọn ju méjì lọ. bó lẹ ṣe rí idó obìnrin gan mọ̀ ìyàwó èrè o. ṣé àmọ́ pé nígbà tí lágbára Ọlọ́run àwọn náà bóyá àkẹ́tọ̀ ti ń fẹ́ ni. wọ́n fẹ́ tàpù anointing. ṣe anointing burúkú nìyẹn èmi ò wá anointing báyọ̀ sùn. bó ló ṣe ṣẹlẹ̀ torí mo béèrè kan lọ́jọ́ yẹn béèrè yẹn ẹ ń wà tó wà tó béèrè ẹ̀ṣùgbọ́n ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ. ṣe rí mo ṣàlàyé pé ara ìgbéraga wípé kò sí bí mo ṣe lè ṣubú obìnrin kankan ò lè gbé mi ṣubú torí mi ń wóbìnrin lọ lé mi ń kí obìnrin lé mi ń wáyàn lọ so ó jẹ́ kí àwọn èèyàn mọ ìrìn mi ṣùgbọ́n lára àwọn ilé tọ́lọ̀ nǹkan fún mi tí mo fi rent mo lọ máa ń ṣeré bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibẹ̀ lọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀. bó ló ṣe bẹ̀rẹ̀. so bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ náà ni pé mo kàn awọlé kì í ṣe pé bóyá mo toast ẹ̀. bàbá ṣé ẹ mọ̀ pé wèrè kọ́ ní òròjọ́ wèrè kọ́ ní ọ̀dà mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ bó bá ṣe rí ni mo ṣe máa sọ rárá ẹ̀yà tóbìnrin yẹn ẹ ti kọ́kọ́ jọ ń ṣeré tẹ́lẹ̀. àtijọ́ máa ṣeré ká tẹ́lẹ̀ àkàn máa ṣeré dájì ìdọ́ta. cameraman dádì dọ́tà erépa in the name of Jesus àbí èwo lẹ fi kíbò lẹ ṣe ń ṣeré. kò sí orúkọ Jésù ní gbogbo ẹ̀. kò sí orúkọ Jésù ní gbogbo ẹ̀. Ọlọ́run jẹ́ ti pè yín wòlíì ńgbà yẹn ti ń jẹ́ ní orí pẹpẹ. lágbára Ọlọ́run mo ti ń fọ́nbù lórí pẹpẹ pé bìnrin ò lè gbé mi ṣubú ńgbà yẹn. ẹ ti ń lé ẹ̀mí èṣù jáde. lágbára Ọlọ́run ọjà bò wà ní fíìmù Ọlọ́run ti ń lé mi láti wo wèrè sọ. agunmọ̀ lè lọ lé. ojúmọmọ náà ni mi ń lọ ilé ìrànlẹ́ bí ìdájí. ìrọ̀ o
pẹ̀lú orí ọ̀fẹ́ lọ ní nǹkan bí ọwọ́ 4 sí 3 ọ̀sán náà. ìrọ̀lẹ́ ní ìrọ̀lẹ́ ni. ẹ gbàwẹ̀ lọ ẹ kàn lọ ẹ gbàwẹ̀ lọ ọ̀tọ̀ níbi tí mò ń lọ mo kàn rà ní fẹsẹ̀ sí débẹ̀. mo fẹ́ kẹ́ gbọ́ wéréwéré lẹ́nu bàbá ó yá bò lẹ́nu ṣàlàyé. so mo rà ní fẹsẹ̀ sí débẹ̀ ni torí kì í ibẹ̀ gan kọ́ mò ń lọ ọ̀tọ̀ níbi tí mò ń lọ ṣe understand so mo kàn ní kí n yà mẹ́ kí n kí wọn mo ṣe máa ń kí wọn mo dẹ̀ kí wọn wàá rèé lágbájá ńkọ́ wọn ló wà ní wọn ní kò jáde látàárọ̀ mo ṣe wọlé tì ní. ẹ tí ẹ wọlé nàbẹ kanlẹ̀kùn ẹ kàn kanlẹ̀kùn. mo kanlẹ̀kùn ó dẹ̀ dá mi lóhùn. pé mo wà lé o. mo dẹ̀ wọlé tì nígbà tí mo wọlé tì ìró nìkan ló wà ní. ẹ farabalẹ̀ bàbá ẹ̀yin lẹ rojọ́ ẹ̀yin lẹ ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sà. àwọn èèyàn ní bá wa gbọ́. ní àwọn tí ń bá wa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà máa wò pé ó yẹ ká lè béèrè àwọn nǹkan kan. now ẹ kanlẹ̀kùn òun ló ṣílẹ̀kùn ìjẹpẹ ẹja wọlé. òun kọ́ ló ṣílẹ̀kùn ó kàn lóun wà nílé ó ní kí n wọlé. ṣé ẹ ti máa já wọlé tẹ́lẹ̀ bẹ́ẹ̀. mi ì já wọlé olórí ó lóun wà nù èèyàn dẹ̀ ń já wọlé obìnrin. ó lóun wà nù olè. ó lóun wà nílé ó ní kí n wọlé. ẹ bá wọlé. bí mo dẹ̀ ṣe wọlé. òun jókòó sórí bẹ́ẹ̀dì. ó kàn láì dàn sórí bẹ́ẹ̀dì. jókòó sórí bẹ́ẹ̀dì ló gbà wẹ́ẹ̀lì. bí mi oníkàmọ́ fẹ́ kọ eré bá doyún o bàbá ló lóyún o ẹ yá bò lóye ṣẹlẹ̀ mọ́ gbádùn. ó kàn lóró sórí bẹ́ẹ̀dì. so mo ṣe ń wò pa ó dẹ̀ ní kí n wọlé. ó rẹ́rìn sí. ó paramọ́ ó rẹ́rìn sí ló kí mi. ẹ̀yin náà rẹ́rìn sí. ó wá ní kí n wọlé. ẹ̀yin náà rẹ́rìn sí. mo rẹ́rìn sí. nígbà tá a dìjà mo dẹ̀ rẹ́rìn sí pé ó ní kí n wọlé ó dẹ̀ paramọ́ kí ló ṣe ẹ́. kò tí ó kàn lo tówẹ̀lì yẹn bẹ́ńbẹ́ ní bá. kékeré ni. ṣẹ́nà sọ̀rọ̀ ẹ máa wo gbogbo ìtàn àti. ṣe apá báyìí ló kọjú sí. ó láìdá ni ó dàyà délẹ̀. ó dàyà délẹ̀ ni. torí ṣe àmọ̀ pé ẹ gbọ́dọ̀ rí gbogbo ẹ̀ délẹ̀. ẹni tó gbàtà lọ́wọ́ kọ́dà fún kọ́mọ́ rẹ̀ ní dáta nù. ọ̀yà mo bá dòwe lọ. so pẹ̀lú ìrìn ọ̀fẹ́ Ọlọ́run ó dàyà délẹ̀ ni. now bí mo ṣe ó dẹ̀ túra ṣe. ẹ̀yin sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀. nígbà tẹ́ rí ẹ̀yin ò sì jáde ta. ẹ gbọ́ sà. bí mo ṣe rí mo ó dẹ̀ túra ṣe. ó dẹ̀ ní kí n wọlé. mo wá jáde padà mo tilẹ̀kùn. mo ti rìn bíi pọ́ọ̀lù bíi méjì. ẹ ti jáde padà. mo ti jáde padà lẹ́mí ẹ̀ sọ mi pé padà oúnjẹ ọ̀fẹ́ ni orí kí ló dé tó òjò oúnjẹ ọ̀fẹ́ láì struggle bẹ́ẹ̀ ni láì struggle mo dẹ̀ padà mo dẹ̀ ṣe padà bó ṣe láì dà yẹn náà ló ṣe láì dà mo dẹ̀ dúró sùn sẹ́gbẹ̀ẹ́ ibi tí nepa ti mọ́ ẹ ní sùúrù bàbá. yes sir. mo mọ̀ pé irú ẹ̀ ò tún lè ṣẹlẹ̀ sí. Ọlọ́run ò ní jẹ́. ṣùgbọ́n ẹ ń sọ̀rọ̀ nínú pé àwọn èèyàn máa wò pé kí ni máa yín sọ ṣùgbọ́n ẹ̀yin sọ ní sọ wípé ẹbẹ́ èèyàn ọ̀bà rí Ọlọ́run rí. lágbára Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ń bẹ. jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run tó ń bọ̀. àǹtí mi ọ̀pọ̀lọpọ̀ wòlíì ń bẹ tó jẹ́ wípé nǹkan tí ń bẹ ní kọ̀rọ̀ rẹ̀ ó tún ju tí ń lọ. àwọn míì rí odidi èèyàn mọ́nú church. àwọn míì tẹ́ bá wò wọ́n dáadáa ẹ̀jẹ̀ ń bẹ ní ọ̀run wọn ẹ̀jẹ̀ ó ń bẹ ní ọ̀run wọn wọn àdẹ̀ ní sọ jáde. Adẹ̀mọ̀ pé wọ́n ní bàbá wòlíì nítorí pé àárí inú wọn àdé inú kọ̀rọ̀ wọn ṣùgbọ́n inú kọ̀rọ̀ tí ẹ ti sọ jáde báyìí. lágbára Ọlọ́run. ó wá lie down. ó lie down. mo ti lọ. mo ti repeat 2 polls. mo dẹ̀ padà. bí mo dẹ̀ ṣe padà tí mo dẹ̀ ṣílẹ̀kùn. again. mo padà kanlẹ̀kùn again. ṣùgbọ́n ìtọ́ wá ń gbà yẹn kì í sẹ́mi Ọlọ́run. ẹ̀mí Ọlọ́run lè ní kí n padà. ẹ̀mí àbátẹnujẹ́ ló ní kí n padà. ìyá ọ̀dẹ̀ bá ń gbé ń gbà yẹn mọ́ mi. àjọ ń gbé ni. àtijọ́ ń gbé ń gbà yẹn òun jẹ́ nìkan tí ì jáde ṣe understand so àtijọ́ ń gbé ń gbà yẹn kì í ṣe pé ó ká á lẹ̀ fún mi so mo dẹ̀ padà tí mo dẹ̀ dúró lie down tí. ok bẹ́ẹ̀ di ọmọ school ni ṣebí student ni. student ni ó gbé ilẹ̀ ni ó gbé bẹ́ẹ̀ di ilẹ̀ ni. eré orí ilẹ̀ lẹ́mọ̀ ńlágbára ó máa ń dájú orí onígi lọ gbà tó gbé ó gbé bẹ́ẹ̀dì yẹn làwọn fọ́ àníàf kékeré yẹn. tí ní àníàf kan ni ó tóbi díẹ̀ mo dẹ̀ dúró sùn sí ẹgbẹ́ ni. kọ̀ wá gbá lábàrà pé bàbá ìdí. kò bá mi lábàrà kankan bó lè ṣe fọ́ọ̀kan pé ọmọge alpha àgbẹ̀ ni pé ṣe mọ̀ pé tí negative àti positive bá ti ń retí ara ó ní nǹkan tó máa mú jáde níwájú Ọlọ́run àtẹ̀yàn kò tiẹ̀ ṣe hún kò ṣe no torí mo lè sọ wípé bẹ́ẹ̀ ni pé òun kan tó nǹkan ti ń retí tẹ́lẹ̀ ni bá a ṣe dọ́ra múra jẹ nìyẹn náà kò wọ nǹkan kan sára kò wọ nǹkan sára ìró yẹn nìkan lọ́rọ́ tó gbà tí mo tó dára yẹn náà mo tó mọ̀ kì í ṣe pé mo tó tẹ́lẹ̀. ẹ sọ̀rọ̀ kan ní ìtọ́lọ̀ ẹ ní èrò jábọ́ ẹ ti gbà pé ìró tó ró mọ́ra yẹn ọjàbọ́ ọ̀tọ̀ nílẹ̀ tí ìró jábọ́ àbọ̀nbẹ̀hún ìyẹn ìró yẹn bó ẹ wá ra sí ọkùnrin lẹ́yìn náà ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ sísá àgbàbẹ̀ wọ́n ní adẹ̀ sọ jí ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ mo tún fẹ́ káwọn èèyàn tó kọ́mẹ́ǹtì ni ṣé mọ̀ pé inú oore láti rí bi inú ibi láti rí re ṣé wá rí ibi tó ṣẹlẹ̀ sí yín nígbà yẹn ó ti wá ń di ire báyìí
torí wípé ẹ ṣubú ni ẹ ṣubú tán Ọlọ́run ò jẹ́. ẹ̀dá mọ̀ ṣubú ṣùgbọ́n tí ó bá kọ́mọ̀ ṣubú tán lọ́dà jù ká sọ pé nínú 100% ẹ ṣubú 30 70 yòókù Ọlọ́run fi gbé yín dìde ẹ tún wà ní èrè àbí church yóò sì ní èrè ẹgbẹ́ Ìrè Polytechnic ẹ dárúkọ ọbẹ̀ júwe bẹ̀ orí òkè iná ló máa yanjú ẹ̀ ní àdá ní ẹgbẹ́ Ọ̀ṣun State Polytechnic ẹ júwe bẹ̀ tán fi mọ̀ dáadáa ibẹ̀ náà nìyẹn ojú ẹgbẹ́ títì ló wà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ibẹ̀ ló wà ibẹ̀ lẹ́tí táìmù lẹ́mọ́ sì sọ́jí yín àbí kí lẹ́mọ́ sí. gbogbo ọjọ́ la máa ń ṣe ìṣòro ńbẹ̀ ṣùgbọ́n níparí oṣù Wednesday Thursday Friday tó parí a máa ń ṣe. ìṣòro máa wà lálẹ́ ńbẹ̀ lágbára Ọlọ́run ẹ ṣì ń lọ bẹ̀ lálẹ́. mi lọ lálẹ́ àwọn evangelist wà ńbẹ̀ ìyàwó mi dẹ̀ wà ńbẹ̀. ok àwọn èèyàn wà ńbẹ̀ so ibẹ̀ ni church yín wà. ibẹ̀ náà ibẹ̀ ni mo lè sọ pé ọ̀nà méjì péré tọ́lọ́ ṣì fún mi nìyẹn Iléṣàbí àti Ìrè yẹn. tí n bá fún lórí ọ̀fẹ́ àti pé fóònù nọ́mbà yẹn tó pè. èmi ò kí ń láìka àti pé fóònù nọ́mbà. àjàmọ́jà kúkú pè gbà náà so church yẹn níbi Ìrè yẹn àwọn student náà máa wà ń bẹ̀ dáadáa. lágbára Ọlọ́run àwọn ìbejì náà wà bẹ̀. aṣọ wa bọ́ọ̀lẹ̀ lára ọmọ aṣọ bọ́ọ̀lẹ̀ lára eléyìí. ẹ wá dọ́gbọ́n sí. mi ìdọ́gbọ́n sí àjọ ṣeré lẹ́sẹ̀kẹsẹ̀ náà dẹ̀ ni mo dẹ̀ ṣe tán ojú mi dẹ̀ kálẹ̀ mo dẹ̀ dìde mo ṣe dìde. ẹ dúró bàbá sọ gbádùn yín. sọ gbádùn yín. ìṣúra ràn lọ́wọ́ sí ìkẹrin àní gbádùn ara wa àjọ gbádùn ara wa. àjọ ń gbádùn ara wa àjọ ń gbádùn ara wa. ìgbà yẹn ẹ ti di wòlíì. lágbára Ọlọ́run. Kamarabu máa ń mọ gbọ́ mi o wọ́n ti wà nínú iṣẹ́ wòlíì. bẹ́ẹ̀ni. now ó gbádùn yín dáadáa ẹ̀yin náà gbádùn ẹ̀. ẹ̀yin lẹ wà ń bẹ́ẹ̀ ń gbá ẹni tẹ́ fi sọ pé a gbádùn ara wa. ẹ̀yin náà ti sọ ní ọ̀rọ̀ gbádùn ara wa. now without you see any rubber. lágbára Ọlọ́run. gbádùn tó tó láyé òsì. now bó wà ní tẹ́lẹ̀ kejì rẹ̀ tó ti ṣẹlẹ̀. tẹ́lẹ̀ bí yẹn ṣe ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀fẹ́ lọ mo wá sílé. ẹ wá kúnlẹ̀. mo wá kúnlẹ̀ pé ìwọ Ọlọ́run ṣe but instead ní ìtọ́rọ̀ ìdájí ẹ̀ṣẹ̀ táwọn pé mo tọrọ ìdájí ẹ̀ṣẹ̀ ní bóyá àmà bọ́ ọ̀run tí mo tún sọ ọ̀rọ̀ ìgbéraga mo tún sọ pé ṣé rú mi náà lè ṣubú ṣá. ó dẹ̀ tún jẹ́ mẹ́mbà tó ṣubú ó jẹ́ mẹ́mbà yín. ó kàn máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìyá àwọn wèé lórí ọ̀tà pé máa ń yí. ó kàn máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. ṣùgbọ́n nígbà tó di ẹlẹ́ẹ̀kejì ṣẹlá sáré mo tún padà lọ bá ó wà lé náà ó wà lé náà ṣé kì í jáde ní tiẹ̀ ni. ó máa ń jáde èso tí mo bó ṣe ń ṣe yẹ ìṣàkóso. táìmù ẹ̀rẹ̀ tí mo táìmù tí ó wà nílé. mo táìmù tó máa wà nílé so àtúndánwò lẹ́lẹ́ẹ̀kejì. bó ni tẹ́lẹ̀kejì yẹn ṣe ṣẹlẹ̀. mo kàn wọlé náà ni mo ní táwọn tí mi kó lè gé jẹ́ gbogbo. kò gé mi jẹ́ o àjọ gbádùn ara lẹ́lẹ́ẹ̀kejì náà ni. ẹ kàn wọlé náà. bí mo ṣe wọlé náà ohun tá a kọ̀ntínú lọ́jọ́ sí àtúbẹ̀rẹ̀. ó dàbí pé èèyàn fẹ́ travel out téèyàn ti ní ìwé ìgbélú so ó ti rọrùn bẹ́ẹ̀ téèyàn bá fẹ́ lọ sí Qatar kò sí wàhálà. aláwọ̀ kan wọlé ẹ̀kọ́ fún mi problem sí òun gan ti wà nílé tẹ́lẹ̀. lẹ́bàá tó bá sùn. bẹ́ẹ̀ ni sà. ẹ tó lo nǹkan kan náà. mi lo nǹkan kan. so wàá ló doyún. òun kọ́ ló doyún. ok èwo ni tí rò jábọ́. ẹlẹ́ẹ̀kejì. bó nìyẹn ṣe wá bẹ̀rẹ̀. bí yẹn ṣe bẹ̀rẹ̀ nígbà tí àárín oṣù yẹn náà ṣẹlá sáǹdì àárín oṣù yẹn náà ni tí mo ní ìbéèrè ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run ní ìlú sọ fẹ́ni kankan mo kàn ń dá ẹkún mi sùn kọ̀rọ̀ wípé ṣé irú mi ṣé mo lè ṣubú ṣá mi ì tí gbàgbọ́ ojú àlá ni so ìgbéraga yẹn ṣì wà lọ́kàn mi pé mi ì lè ṣubú òun ló tún fa ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì náà mo dìídì ọ̀tọ̀lẹ́ni tí mo wá lọ ọkùnrin mo wá lọ wípé mi rí kí n tó rí o. short neck alẹ́ wọ lọ. long trouser náà ni mo wọ̀ lọ jàlámíà mo wọ̀ lọ bẹ́ẹ̀ ni. iṣẹ́ gidi ni. so jàlámíà dáa. so lẹ ṣe ń wọ jàlámíà káàkiri. jàlámíà lè mọ̀ wọ. ok ọmọ ìsì fẹ́mi ọmọ irọ́ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ọmọ ìsì fẹ́mi láti lè drive dáadáa. mọ́tò nù ọmọ ìsì fẹ́mi àti lè wà. so aṣọ mi ìdẹ́rẹ̀ ẹni bá lọ tó ti bá fẹ́ mú mi. tẹ́lẹ̀ kejì ṣẹlásán bí ẹni pé ẹni tí ìsàsí ti wà nínú ẹ̀jẹ̀ ni bí ẹni tí èdè ti wà nínú ẹ̀jẹ̀ ni mo lè tí máa sọ pé mi mọ̀ bóyá ìṣẹ̀lẹ̀ ẹlòmíà lè máa sọ pé ó mọ̀ bóyá ìṣẹ̀lẹ̀ ó lọ́bẹ̀ kọ́lọ́ máa yẹ kéṣù ṣe wá kọ́lọ́ máa yẹ káyé lọ́wọ́ sọ̀rọ̀ wa ṣàǹ pé gbà mí wà àìmọye tó ti wá sọ̀rọ̀ mi tán ló jalè tá a sọ pé ọmọ olówó tó jẹ́ multi-millionaire ọjọ́ tí mo wọnú ọ́fíìsì wọn ní Èkó glass ni wọ́n fi kọ́ kínní suit ló máa ń jí ṣàǹ pé bí èdì bí ìsàsí ni èdì ni ẹ̀hún ṣẹ́ńdà sáǹsà ẹni tó lọ ń jí mo lọ́mọkùnrin kan náà ti nínú mínísítì tẹ́lẹ̀ ṣẹ́ńdà sáǹ kò síṣẹ́ tí ò lè ṣe ṣùgbọ́n bá a ṣe wà ń bí ohun tí ò wúlò fún bí ìdérí kámẹ́rà ó lè jí ṣẹ́ńdà sáǹ àti mo dúdú pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ṣẹ́ńdà sáǹ so irú situation bẹ́ẹ̀ náà ni ó ṣe wá fún mi nígbà yẹn bí èdì ṣẹ́ńdà sáǹ tí mo tún ṣe ẹlẹ́ẹ̀kejì yẹn òun ló wá doyún. bó o ní èrò ṣe bọ́ọ̀lẹ̀ gangan lèmi wá ń sọ torí ẹni rò bọ́. ó dàbẹ̀ ni pé ó wà nínú yàrá bóyá ó ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán. ok ṣẹ́gẹ́ ti pọ́ǹtì ni. Ọlọ́run fún yín ní orí ọ̀fẹ́ kan
táìmù tán bá mọ́ wà nílé. orí èṣù ọlọ́run kan ló fún lórí ọ̀fẹ́ yẹn ẹ má sì mọ́ ọlọ́run ní fún wa lórí ọ̀fẹ́ burúkú. táìmù tàbí tí kan bá ẹ̀ṣẹ̀ wẹ̀ tán tó ròyìn rò pé má yà kò sí ẹ̀ẹ́sẹ̀ kò ń gẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni eléyìí náà ti mọ tájẹ̀tì táìmù tán mọ tájẹ̀tì kankan lọ́run jẹ́ mọ tájẹ̀tì. yẹ́ ẹ̀ṣẹ̀ wẹ̀ tán yẹ́ ẹ̀ṣẹ̀ wẹ̀ tán. so òun náà ẹ̀ṣẹ̀ wẹ̀ tán bóyá ó ń para ni mo wọlé bí yẹn náà tún ṣe ṣẹlẹ̀ nìyẹn. bó olùgbà tẹ wá wọlé ẹ kalẹ̀kùn. mo kànlẹ̀kùn. the same compound náà ni. ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lẹ́ni tí mo ní mo wá lọ. the same compound náà ni. compound ọ̀tọ̀ compound ọ̀tọ̀ ok ẹ kà sílẹ̀kùn ni. mo kànlẹ̀kùn ó ní yes ló sọ mo rẹ̀ wọlé. ok ṣe understand. ẹ bá wọlé. lágbára àwọn béèrè pé kìnìún kan ó bá di wọn mi láti òun ti ń wá yín. ó dì mọ́ yín pẹ̀lú aṣọ yẹn. lágbára Ọlọ́run. ok ṣe understand. ẹ mọ̀ ìyẹn náà kí ọmọ ìjọ tó ti rí ti pẹ́. so bó ṣe dì mọ́ ìgbàgì ẹ mọ̀ kọ́ fà tó ti wà lára pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mi ì lè parọ́ bó ìṣẹ̀lẹ̀ kì í ṣe pé bí àwọn méjèèjì tó ṣẹlẹ̀ sí mi tí mo bá pàṣẹ wọn ṣubú ní iṣẹ́ ìránṣẹ́ kì í ṣe pé mo toast wọn kì í ṣe pé bóyá ní ọ̀rọ̀ pé wá gbomi àdúrà kan mo fẹ́ báyìí bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. gbà tí rò wá bọ́ọ̀lẹ̀. bá a ti ṣe dìmọ́ra bẹ́ẹ̀ náà la abẹ̀rẹ̀ kissing àti hugging. láìsí pé toast ẹ̀ rárá. lágbára Ọlọ́run sà. òun gan ti ń retí yín. èṣù ló mú kó retí mi. ìró yẹn bá bọ́ọ̀lẹ̀. bẹ́ẹ̀ ni sà. bó wà lára ẹ̀ ṣe rí ọpọ́n tán. ẹ̀yin lẹ dé bẹ́ẹ̀ tó ní takuma. torí àdéhùn ni mo sọ wípé ọmọ padà jáde bẹ́ẹ̀ sómi ilé bàjẹ́. ọmọ yẹn bímọ. lágbára Ọlọ́run sà. wá ní ìyàwó yìí sọ. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ìyàwó mi tá a ti jọ ń bára bọ̀ by God's grace is more than 15 years now ó mọ orú ọkọ tó ń fẹ́. balagbèrè ni. wípé mi ń ṣe. okay. mo ti búra rí lórí ọ̀tà ní over 500 ọmọge tán wà tí mo dẹ̀ sọ pé ẹni tí má bá sùn tí ò bá na ọmọ tó má pa tí má dẹ̀ bá nǹkan sùn kí Ọlọ́run kó bínú sí mi. so gbogbo tí má lọ máa ń fọwọ́ sọ̀yà mo ti kúnlẹ̀ rí lórí feed school of health nígbà tí mo ń ṣe prayer fún lórí feed school of health tí mo dẹ̀ kúnlẹ̀ bá a ṣe ń wo kí ni àwọn student school of health tó rí wọn máa wo á dẹ̀ máa testify mo kúnlẹ̀ pé tí wọ́n bá rẹ̀ tí mo bá sùn ní yín rí tí mo fi pamọ́ kọ́lọ̀ ń jẹ níyà kókó lẹ́yìn mi. tí ò dẹ̀ sí ẹni tó lè náwó àbùkù sí mi ìgbà yẹn náà fi sọ pé bóyá òkòbó ni mí. nǹkan tó bí ọ̀rọ̀ gan tó pọ̀ jù nù. so wọn òkòbó ni òkòbó náà sọ Ọlọ́run wọn pé mi ṣòwò so ìyàwó mi mọ orí èèyàn tí mo jẹ́ wípé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ó mọ̀ wípé mo kórìíra nǹkan tó ń pè ní àgbèrè mo dẹ̀ máa ń sọ fún àwọn mẹ́mbà tó wà láyìíká mi ẹ má ṣàgbèrè tẹ́ ẹ bá fẹ́ jẹ́yàn láyé ṣe na sáà so àgbèrè yẹn gan mo preach against jù pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ keep yourself till you marry ṣe get point mi so ìgbà tí mo wá padà jókòó tí mo rí mọ̀ pé kinní yìí kò jẹ́ kí wọ́n pè mí gbà yẹn fún mi ní ṣẹ̀ṣẹ̀ mi lọ gbogbo ibi tó pè mí lọ mo ṣáà ń dá sun ẹkún inú mi ò dùn sí mo ń dá sun ẹkún ìbànújẹ́ ọkàn gbọ́ ọkàn mi so ìyàwó mi wá pè mí pé kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ gbéra mo lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ bàbá mi lóluwà ń gbà yẹn Kẹ́hìndé Ọlá bàbá Kẹ́hìndé Ọlá kọ́ tán wà lẹ́ṣà ní ìfẹ́ dárúkọ wọn síbi kan so mo lọ sọ́dọ̀ wọn mo ṣàlàyé fún wọn nǹkan báyìí bọ́ọ̀lù mi wọ́n ní Ọlọ́run fẹ́ fi kọ́ mi lọ́gbọ́n nítorí ìgbéraga tí mo ní pé kí n lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ pẹ́ ní. wọ́n ní ṣé ìyàwó èmi ò mọ̀ pé mo ní ìgbà yẹn. èṣù ni. mi ò mọ̀ pé mo ní ìgbà yẹn ẹ mọ̀ mo kàn bí pé mo gbàgbọ́ nú ara mi. ṣe understand èdè kí bẹ́ẹ̀ náà tó obìnrin jọ ṣe é jù bẹ́ẹ̀ lọ máa kò sí nǹkan tó fẹ́ pa á pọ̀. so ìgbà tí wọ́n á ní kí n mo dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́lọ́run mo dẹ̀ wọlé mo dẹ̀ pe ìyàwó mi jókòó òun béèrè lọ́rùn pé kí ló ṣe mí láti bí oṣù kan lọ sìn ní ìsọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ ẹ ti sọ pé obìnrin lóyún gbà yẹn ẹ ti mọ̀ gan bó ti lóyún. àmọ́ ìpolówó mo dẹ̀ sọ fún ìyàwó mi pé mo bá wọn kan ó láwọn mélòó ẹni báyìí àtẹni báyìí. ok ìyàwó yìí gẹ́gẹ́ dáwọ́ obìnrin yẹn mọ̀. ó dá wọn ok. tí ó ṣàṣàlà àwọn tó wá program tí ó mọ̀. ọmọ yẹn fine. ṣẹlẹ̀ sáàni. ọmọ yẹn fine gan. no àti ẹ̀ ti ṣe àpéyẹ ti lọ sọ ọmọ yẹn fine. lágbára Ọlọ́run. lọ́sùn. so pẹ̀lú ìrọ̀fẹ́ Ọlọ́run mo dẹ̀ sọ fún ìyàwó mi dẹ̀ sọ fún mi wípé ẹni rere kan ò sí bí kò ó ti sọ fún mi bí kò ṣe bàbá mi ti bẹ ní ọ̀run pé ó ti sọ fún mi pé kí n jọ nítorí Ọlọ́run ṣé ọfà yẹn ṣé tí wàá kó lára sí mo ní mo ti pray Ọlọ́run dẹ̀ sọ pé tí má ti jẹ́wọ́ wàá kó lára àdẹjọ ṣe prayer gbogbo ìbọ̀dì yẹn dẹ̀ ẹ̀yin àti ìyàwó yín ó dẹ̀ pa bẹ́ẹ̀ ni àjọ ṣe prayer mo tún dé orí òkè Akínkẹ́mi ní ìlú Ìbàdàn mo tún preach mo tún tún sọ ọ́ mo lọ sọ fún àwọn tó jẹ́ bàbá nínú Olúwa nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi bàbá Kẹ́hìndé Ọlá mọ̀ sí mo sọ fún bàbá mi Kẹ́hìndé Ọlá kí ni bàbá wa sọ ṣẹlẹ̀ sáà ni wọ́n sọ fún mi pé ara ìgbéraga àti ìdánwò téèyàn máa rí inú iṣẹ́ ìránṣẹ́ wọ́n bá yín wí dáadáa wípé thank God pé mi ìṣubú sí wọ́n dẹ̀ ní tí máa tún padà dánwò ẹ̀ wò wọ́n fẹ́ gùn sí àwọn lè kọ́ mi lọ́mọ wọ́n fẹ́ gùn sí wọ́n ti wá fẹ́ gùn sí wọ́n ní àwọn lè kọ́ mi lọ́mọ tí máa padà dánwò ẹ̀ wò wípé torí mi ìbárú ẹ̀ lọ́wọ́ àwọn you understand so ṣáwọn pásítọ̀ táwọn wò ní orílẹ̀-èdè Nàìjíríà èmi ń bóbìnrin sùn torí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run sà àṣírí wà nínú
àṣírí yẹn ló jẹ́ kí n kórìíra ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìgbà tẹ́mi náà wá ṣubú díẹ̀ sí inú ló jẹ́ kí n mọ̀ wípé nobody is perfect àwọn kan wà tí wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ àgbèrè tí wọ́n ṣe lójú méjèèjì àwọn kan wà tí wọ́n ṣe àgbèrè yẹn ó yẹ obìnrin tó bá sùn ló yẹ ògo obìnrin tó máa lò wọ́n á bà mí sùn tó bá ti lóyún á bí ọmọ yẹn á gbé fún wọn òun náà máa lò fún ògo iṣẹ́ ìránṣẹ́ á dẹ̀ fún wọn lówó ó wà kọmẹra mo wá ṣe ń gbọ́ nǹkan tó ń sọ ó wà dáadáa ṣẹlẹ̀ sáàni pẹ̀lú ọ̀rọ̀ fọlá àwọn wòlíì tó ti wá bá mi wípé àwọn wà nínú awo àwọn wà nínú ẹgbẹ́ kan tí wọ́n sọ fún wọn wípé torí Ọlọ́run fún mi ní òkìkí ńlẹ̀ Ìjẹ̀ṣà pé òkìkí làwọn náà gbọ́ tán dẹ̀ sọ pé mo wà lára wọn làwọn ṣe join àwọn wá débẹ̀ tán wọn rí mi nínú awo kankan so ìkànnì títí tóun fi join 9 wọn ni wọ́n sọ pé òun ṣì ń lọ sórí 21 mo bá béèrè lọ́wọ́ ẹ̀ nínú 9 yẹn wo ló ti rí mi oní kò sí kankan ṣẹlẹ̀ sáà so oríṣiríṣi bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ mo ti rí èlé tí mo ní kó lọ close down church ẹ̀ rí Olúwa sọ mi pé eléyìí tí ò tí ì lọ mú nìkan ló tí ì bá sùn ní church ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ni sà ọ dẹ̀ dá ìlú ó dá mi lóhùn ó dẹ̀ jẹ́wọ́ mo dẹ̀ sọ fún kó lọ sí orí òkè Àríkẹ́mi yẹn náà kó lọ lo 30 days níbẹ̀ mo dẹ̀ ní kó padà sílé kó lọ close down church ó wá close down rẹ lágbára Ọlọ́run kò ní church nílẹ̀ Ìjẹ̀ṣà kò ní church mọ́ kí wàá ní í ṣe báyìí mo ní kó ṣàmà iṣẹ́ Olúwa lọ́ndà àwọn kan Ó ti Ọlọ́run di pé kó church dáyàn dúró Ọlọ́run pé kó dá member. dúró lágbára Ọlọ́run kì í ṣe gbogbo èèyàn ó dẹ̀ ti pèrè wọlé ńgbà yẹn náà lágbára Ọlọ́run táwọn èèyàn lọ ń torí ó dẹ̀ ń dó yẹn ṣé kí n sọ kíní kan sókè fún easy yín sà àti dó ni ṣé kí n sọ kíní kan fún yín sà nínú iṣẹ́ ìránṣẹ́ ṣẹlẹsàn wòlíì tó bá wà nínú deliverance tó bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ ní èṣù àti obìnrin máa ń wájú bẹ́ẹ̀ni ní èṣù àti obìnrin máa ń wájú ṣé wàá lẹ́ni tó bá ti wá jókòó sílẹ̀ tó ń lùwẹ̀ ẹnu ẹ̀ wọ́n lè gbúrò ẹ̀ mọ́ láyé. kí ló wá sọ church yín dibi tí àwọn èèyàn wà mọ́. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n àwọn èèyàn ń wá but mi ì ṣe ìsọjí láti pé kí n bí mo ṣe máa ń pariwo tẹ́lẹ̀ lórí rédíò kí n wá ṣe ìsọjí kí n ṣe torí wọ́n dìídì sọ fún mi wípé àwọn gúùpù kan wà lára àwọn wòlíì tí mo jágbà nínú gúùpù wọn mo dẹ̀ tún lọ bì kan ní Iléṣà mi ìfẹ́ dárúkọ ẹ má dárúkọ jẹ́ pé wòlíì tó wà lórí ọ̀tá ń bẹ wọn á tó 30 mo dẹ̀ sọ pé lọ́sọ̀ pé babaláwo ló pọ̀ jù nú yín ẹ tó sọ jáde mo sọ mi lẹ́kọ̀ọ́ gbọ́n ṣàìfẹ́ tó bá ti di máìkì mi ó dá ní babaláwo ló pọ̀ jù nú yín kí ni wòlíì ti ń ṣe ọ̀sán yìí kí ni wòlíì ti ń ṣe òrùka ẹlẹ́lọ kí ni wòlíì ti ń ṣe omi òkú mo sọ fún wọn babaláwo náà ni ṣẹlẹsàn so bí mo ṣe sọ̀rọ̀ yẹn àwọn tó hì tí pọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ mi pé tán bá dáràn sí mi lọ́rùn ṣe get point mi pé tán bá dáràn sí mi lọ́rùn wípé ó ṣùọ̀ wípé màá wá bá àwọn á lè gbà mí ìdí tí mo fi sunkún Iléṣà tí mo lọ jókòó sí ìrè nìyẹn ṣe understand wípé ìgbà tẹ́ ẹ̀ bá rí mi kí n ṣe program Iléṣà tẹ́ni mò ń bá ṣe ẹyin jẹ́ tẹ́ni mò ń ṣe ẹni wá dáràn sí mi lọ́rùn. ṣé ìwà lè ní church tó tóbi tó báyìí wọ́n wá di wípé àwọn èèyàn wá sọ pé àwọn ò wà mọ́. ṣe mọ rúmọ̀ tó tún jáde ni wípé bóyá mo wà nínú awo torí èmi àti olórí àjẹ́ àdúgbò ìjọ ní kanta. bó ló ṣe bẹ̀rẹ̀. ọ̀rọ̀ mà tún jìn. ohun tó bẹ̀rẹ̀ ni pé mo débi ló bá gbé níbi ọwọ́ aago bíi 8 alẹ́ lẹ́tì máa gbọ́ táwọn ẹlẹ́yẹ á máa pera wọn. so èmi náà dẹ̀ bẹ̀rẹ̀ àdúrà mi ilé wà bí káwọn ẹlẹ́yẹ máa ṣe meeting ní territory mi. so pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo lè dárúkọ sà kì í ṣe wọ́n ní mo ti dárúkọ kan lélẹ̀ tó lọ mo dárúkọ Ronúkòkò máa tún dárúkọ bàbá Lékan Sàlámì òun ní Lóòrò of Ìjẹ̀ṣà land ó mọ̀ sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n ṣe bá mi fà tó wọ́n lọ pa ọmọ mi lọ́dọ̀ ẹ̀ ó pè mí ó wádìí ó lóun béèrè mi ó lóun dẹ̀ wádìí mi wọ́n sọ pé mi ì sí nínú awo kankan báìbù nìkan ni mo gbẹ́kẹ̀lé pé ìdí rẹ̀ tó ń fi máa support mi tó ń máa tẹ̀lé mi ìkànnì wọn mo dọ́dọ̀ wọn ó pè mí tó ẹ̀ 5 ṣé wọ Lozana ó pè mí tó ẹ̀ 5 ó ní pẹ̀lú gbogbo ohun tán ṣe ń pa ó ní kò yẹ kó jẹ́yàn mọ́ ó lò dẹ̀ sì dúró báyìí mo ní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run bàbá mi tẹ̀lé mi evangelist méjì tẹ̀lé mi. bàbá tí mo rí lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ ni sà àjọlọ ni so ní pẹ̀lú ogun ohun tán ṣe sí ẹ kò yẹ kó jẹ́ èèyàn mọ́ ìwọ ló dẹ̀ ṣì wà bí eléyìí nǹkan kan ò ṣe ẹ ní lágbára Ọlọ́run ó ní ṣòwò pé ó lọ bì kan níjẹ́ tàbí jẹ́rin tó lọ gbàdúrà fún bàbá kan nínú ilé kan mo ní bẹ́ẹ̀ ni mo kàn kọjá ládùúgbò yẹn Olúwa kàn gbé mi dìde ń bí lọ sí àdúgbò báyìí màá júwèé ilé kan fẹ́ lọ gbàdúrà fún ọmọ ẹ̀ mo dẹ̀ gbéra mo dẹ̀ lọ sí àdúgbò yẹn mo ṣe ń dí àdúgbò yẹn Olúwa ní ìyá ńlẹ̀ ní ìdílé yẹn rí mo dẹ̀ yà ń bẹ̀ Olúwa kàn ní kí wọ́n á pray fún yín mo dẹ̀ pray fún mo dẹ̀ bá tèmi lọ ṣùgbọ́n wọ́n á sọ fún mi mo rí ìkòkò níwájú àbáyé mo rí àwọn ìpèsè kan lóòótọ́ ìbí kan ṣe prayer fún mo bá tèmi lọ ó ní bàbá tán ní kó lọ ṣe ìparí ẹbọ tó ń fẹ́ fi báyé mi jẹ́ ni mo lọ gbàdúrà fún nulẹ̀. lógún bá ṣẹ́. nílé ṣáì náà ni sàwọn kì í ṣe pé bí àwọn ni wọ́n ní o. lógún bá ṣẹ́. ṣe understand so ìdí nìyẹn tó fi ń pè mí ní àǹjọ̀nú tàbí àbàmì pé wọ́n bá ṣiṣẹ́ ìgbésẹ̀ kan mi ìtàn bá tún gbé orí máìkì mo ti máa dá wọn lóhùn ẹ̀mí gẹ́gẹ́ bí ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run gbà yẹn
ṣe understand so immediately tí wọ́n bá ti ń gbé ìgbésẹ̀ kan màá ti sọ fún wọn wípé ìgbésẹ̀ báyìí lẹ tún fẹ́ gbé ìgbésẹ̀ báyìí lẹ tún fẹ́ gbé màá tútù àṣírí. ẹ sọ bẹ́ẹ̀ fún màá sọ fún wọn so wọ́n á tó lọ plan ní. èwo ló wá bí ejò nínú church. ẹ sọ̀rọ̀ ejò. bẹ́ẹ̀ ni sà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo kàn ṣàkíyèsí wípé ìgbà tí Ọlọ́run ní kí n bẹ̀rẹ̀ mo sákò ní Iléṣà pàtàkì mo lè sí ìwé ẹni sọ pé mo kúrò mo fi Iléṣà lẹ̀ fún wọn so tí mo lọ jókòó sí yẹn Ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ ayé ń wá èrò ń wá ìyanu ń ṣẹlẹ̀ so Ọlọ́run wá ní pé kí n padà wá ṣe program Iléṣà mo wá ní màá ṣe program but mi ì fẹ́ pariwo program so bọ́lá ṣe wá ní ká bẹ̀rẹ̀ program mo dẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn kan. ọyẹ ẹtẹrẹ nìyẹn mo gbọ́dọ̀ yín lọ. so nípa ti ejò yẹn àákàndé rí bí a ṣe ṣọ́ru torí kí n tó ṣe program láwọn ìgbésẹ̀ tá a máa ń gbé fún prayer àákàndé rí nígbà tójú bá fi máa mọ́ àti rí pé ejò ti bọ́fọ̀ sínú church. ó ti bọ́fọ̀ síbẹ̀. bẹ́ẹ̀ ni tí ìṣọ̀nà kan so àtúkò kí ni ìtumọ̀ ilé mú tó pe àwọn àgbà wòlíì tẹ́jọ bá bọ́fọ̀ sí church kí ni ìtumọ̀ ẹ̀ gbogbo igbó tó wà láyìíká ẹ ti ṣan màá tún fi kẹ́míkà fi àyíká ṣùgbọ́n síbẹ̀ nígbà tó di orí ẹlẹ́ẹ̀keje ni mo wá sọ fáwọn èèyàn pé this time around màá gbẹ̀san làwa bẹ̀rẹ̀ àdó làwa yọ wá àdó àpàdé Olúwa máa pe àwọn ejò yẹn wá wọ́n gbọ́dọ̀ máa kú pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run adẹ́pa ejò 9 nínú church yín lágbára Ọlọ́run sà ńláńlá tó wà lórí fóònù tí mo lè fi hàn. ok mo ń gbọ́ yín lọ. ṣẹ́gẹ́dì pọ́ǹtì mi ẹ̀pà 9 ejò ńláńlá 9 mo ń gbọ́ yín lọ. lápàdàpá ṣẹ́gẹ́dì pọ́ǹtì mi látàtà pa ejò yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ni a tó bẹ̀rẹ̀ sí ṣe program ire dẹ̀ bẹ̀rẹ̀ sí wọlé padà ògo dẹ̀ bẹ̀rẹ̀ sí wọlé padà but knowing to me mo ṣe ń sọ̀rọ̀ mo lówó lórí radio station tó yẹ kí n ṣe program but mo kàn mọ́mọ́ ṣe silent torí àwọn program tí mo ń ṣe lórí òkè mo fẹ́ kó ṣe dáadáa. nígbà tẹ́ wá wà ní orí òkè ní èrè yẹn ṣé àárí ìgbógun obìnrin kankan ṣé mọ̀ pé obìnrin máa ń gbógun. ẹ ṣe mọ̀ wípé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run tó tẹ́ bá ní kò sí yẹn ẹni tó ti ṣubú lẹ́ẹ̀kan ẹni tó ti ṣubú lẹ́ẹ̀kan kò ní gbàdúrà kó ń ṣubú lẹ́ẹ̀kejì. sọfẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ náà. ṣẹlẹ̀ sáà ni mi ò tiẹ̀ fún anybody láàyè ni. gbọ́dọ̀ ṣe ń ṣe. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run tí má ti counseling hour inú church ni. gbogbo ẹjọ́ máa ní ra yín. not in my house not in any room mi ò lọ́fíìsì níbẹ̀ mo nílé àlejò a ní ilé ti tèmi a ní kíní. so tó bá fẹ́ rí bàbá gbangba nínú church ní gbangba wáyà ọ̀tà bẹ́ẹ̀ ni sà. so number 2 tó o bá gba appointment lọ́dọ̀ PA mi o ò lè dédé wá kó rí mi ṣẹlẹsàn tó bá dẹ̀ fẹ́ rí mi náà o ò ní right àti wá sínú ilé mi ṣẹlẹsàn inú church ló ti máa rí mi so tó bá kanlẹ̀kùn mi wọ́n á tún dá lóhùn pé lọ o ò dẹ̀ lè dédé wá kanlẹ̀kùn mi láì ṣe pé o ráwọn evangelist. bí tí mò ń lọ gangan nù. ṣe get point mi o kò possible. ẹ ti fa ayé ẹ lẹ́sọ̀tọ̀ lágbára Ọlọ́run sà. ẹ mọ̀ kó lè fẹ́ ṣẹlẹ̀. kò síbi tẹ́sù òsì sà. ṣéṣù lóbìnrin ni. obìnrin ò ń ṣèṣù torí ìyá mi obìnrin ni. ṣé pé ṣù wà lóbìnrin. ṣẹlẹsàn but tẹ bá wo tẹ máa ń ṣe deliverance church ta ló máa ń kéjù. obìnrin ẹ̀dá question ó ṣe jẹ́ pé àwọn ló ń kéjù. ṣéṣù wà lóbìnrin ni. àwọn tètè máa ń fàyè gba èṣù lọ́kàn wọn ju àwọn ọkùnrin lọ ọkàn ọkùnrin le gan. ṣe get point mi tọkàn ọkùnrin bá lé ohun tó bá máa ṣe ló máa ṣe ọkàn obìnrin tó lè ń sìn tó bá tún máa change sí àtún change sí. irú àwọn camera woman yìí ṣe a lè sọ mo lè ṣe èṣù ní ẹni. wọn ṣe èṣù tó bá ṣe èṣù wọn ní dúró síbi ìtẹ̀síwájú. bíbó. ṣe ok ṣe èṣù ní Ádámù. ṣe èṣù ní Éfà nígbà tó fún ọkọ ẹ̀ ní nǹkan tó dùn jẹ. ṣe understand ṣe ní bóbìnrin rẹ ṣe wà. now àwọn kan sọ ní kọ́mẹ̀ntì eléyìí tó lọ wọ́n ní mo níyàwó pé ìyàwó mi dẹ̀ fine nọ́ọ̀sì ni ó rà ló bá. níjọ́ tí mo rí ẹ ká má parọ́ níjọ́ tí mo rí ẹ ká má parọ́ níjọ́ tí mo rí ẹ ká má parọ́ má mi fine. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mi ò díjú fẹ́ àwọn ọ̀dọ́ ló pọ̀ jù nínú iṣẹ́ ìránṣẹ́ mi nígbà tí máa fẹ́ ní tí ò fáìn torí wọ́kọ̀ ọ̀kọ̀ ìjọ ń tèrè ọ̀nà bóò ni mi ṣe ní sọ pé ibẹ̀ ẹgbẹ́ lè ṣútú àwọn ọjọ́ pé mọ́mì gẹ̀gẹ̀lẹ̀ wá píìkì. ẹ júwe pásítọ̀ kan lórílẹ̀‐èdè àgbáyé tó sọ pé Bíbélì sọ pé ẹni tó bá rí aya rere fẹ́ ó fẹ́ ojú rere ẹ júwe kan fún mi tó fi àbẹ̀rùn. èmi ò rí o kódà wọn fara orí. so a máa ń fi ojú kan gbàdúrà a máa ń fojú kan rí agbẹ́ni tó ń pèrè dá bámu ilé mi gbà lọ́rẹ́ o bámu kámẹ́rà gbọ́. tí wọ́n pẹ̀lú ọ̀fẹ́ lọ ìyàwó mi jẹ́ nìkan tó fi mí lọ́kàn balẹ̀ ní iṣẹ́ tó dẹ̀ support mi. èmi gan láì kí wọ́n pọ̀. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. ọjọ́ tó ń bọ̀ yẹn wọ́n láì láti máa dé spec. bẹ́ẹ̀ni wọ́n á dé spec yẹn wọ́n á bọ̀ bá yẹn gbójú yẹn sókè díẹ̀. mo kọ́ wò pé ṣèṣe àbúrò bàbá ní bọ̀ yìí àbúrò kí wọ́n á bọ̀ pẹ̀lú dáàdi yín lọ́jọ́ yẹn wọ́n á ní what is it pẹ̀lẹ́rìn. bẹ́ẹ̀ni. kí ló dé. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. tẹ wá fi wá wò pé kẹ wá ta sí àgẹ̀rẹ̀ lọ rí lu obìnrin mẹ́rin ya gbogbo mo dẹ̀ ṣúọ̀ kò sóbìnrin tẹ kọlù tó fàìn tó yàwó yín.
kò sí o ìyá yẹn fine. kò sí o kò sí o ṣé mo tẹ̀sù bá fẹ́ ṣe yẹn á ṣe àṣeparí iṣẹ́ mo ti rí pásítọ̀ tó lọ bá ọmọ tó ní kúrú yẹn lára sùn mo ti rí pásítọ̀ tó bá wèrè church ẹ̀ sùn ó wà dáadáa. ṣe understand káwọn yẹn dẹ èmi yìí náà bá tí Ọlọ́run lò mí fún wọn láti ṣe àtúnṣe so èmi náà òun mo ṣe wá ń gbéraga pé mi ì lè ṣubú sínú ẹ̀ ṣẹ́gẹ́dì bọ́ǹtì mi àìmọye ìdí nìyẹn tí mo fi máa sọ fáwọn pásítọ̀ ẹ má mú PA yín ẹ má jẹ́ kí obìnrin jẹ́ PA yín ẹ má jẹ́ kí obìnrin jẹ́ secretary yín obìnrin tó mọ̀ bó ṣe ń wọlé fẹ́ bó ṣe ń jáde at any time ló lè wọlé sí ẹ lára kóun lè jẹ́ inú orí ọ̀fẹ́ yẹn. ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe ń sòótọ́ yìí wọ́tọ̀ fáwọn pásítọ̀ tó jẹ́ pé wọ́n ṣe jẹ̀yìn lọ gan tán àdẹ̀ wá sòótọ́. Torí wọn níbí lọ ni ọjọ́ tàṣírí bá tún wọn padà ṣẹ̀sìn àwọ̀rò kò sí ẹni ní lábẹ́ ọ̀run tó lè náwó àbùkù sí mi ìyàwó mi á béèrè lọ́wọ́ ẹ̀ ṣe ẹ̀ sàn torí ìkan lára àwọn ọmọ yẹn tó fẹ́ lóye gẹ̀ẹ́sì ìyàwó mi béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣóre ìpẹ́ ni onírara ṣó ṣe yéèsì nígbà tó bára sùn ó lóun ṣe yéèsì ẹ dúró síbi yéèsì yẹn. wọ́n kí gbogbo ayé rẹ̀ jákèjádò gbogbo àgbáláyé nílẹ̀ àti ní diaspora ẹ̀ ń gbádùn bàbá yìí kí ló ń pè ní yéèsì. nígbà téèyàn bá gbádùn tó bá wo agro ni tó bá wo orí ẹ̀. ẹ farabalẹ̀. Yes sir. camera woman ẹ má bínú kí ló ń pè ní yéèsì. ó yẹ dáhùn no ṣé yìí náà máa ṣe yéèsì. èwo lẹ̀ ń ṣe ń gbà. tẹ́ ẹ̀ bá ṣe yéèsì ṣé mi rí rẹ̀ mọ́dọ̀ láti má ṣe yéèsì. màá ṣàfihàn yín sórí kámẹ́rà láìpẹ́ torí pé ẹ jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré wa kan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń pè ní Tẹ́ní ẹja mọ́ sọ ti wà lọ. so pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run sà ṣe understand so mi ò fàyè gbárù ẹ̀ mọ́ torí màá sọ ilé fún gbogbo ènìyàn ṣe wá lẹ́ni tó bá jí àyànfẹ́ tó bá ṣubú Ọlọ́run á discipline ẹ̀ bíi ti bò ó. tó bá ní ẹ̀bùn 9 méje lè sọnù mẹ́ kókù 2 tó bá lè padà sọ́lọ́ Ọlọ́run ohun tó fi bí ọjọ́ 3 gbà tán ìfún ní mẹ́sẹ̀sán yẹn ó lè fi 40 days gbà kó má lè bá mọ́. Number 2 ògo á máa padà ṣẹ́ni agbára máa padà lẹ́ẹ̀kejì ògo kì í padà lẹ́ẹ̀kejì. agbára máa padà lẹ́ẹ̀kejì ògo kì í padà lẹ́ẹ̀kejì òun ni Samson ṣe sọ ògo nù ó rí agbára yẹn lò òrógo yẹn mọ́. so bẹ́ẹ̀ ni gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó bá ń ṣerú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kán má rí kíní kí bàbá tú àṣírí ẹ̀ bùnmi mọ́ra kí n pa ẹlẹ́ṣẹ̀ ń jẹ́ ṣẹ́gẹ́dì bọ́n ti mi tó bá tú àṣírí ara ẹ pé ìyàwó ẹ kò sí obìnrin náà tí inú adùn sí ṣé mi ìsílẹ̀ ni ṣé mi ìṣe kíní kan ni jẹ́ kó yé èṣù ló ṣe yìí. gbọ́dọ̀ pé wọ́n bóun náà ṣe kọ́kọ́ ṣòro. mo dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ ṣe tó yìí. lágbára Ọlọ́run ṣèbí ìyàwó mi. ẹnà gbalaja òun lọ́lọ́run mi kejì. ẹnà gbalaja bẹ́ẹ̀ ni kí lè wá sọ. mo dọ̀bálẹ̀ mo bẹ̀ mo ní mo ṣẹ̀. bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀pẹ ẹ̀fẹ́ ṣe pé àwọn ọkùnrin ní scope kan tá a máa fi bẹ̀bẹ̀ tá a bá ti lo àgbàgbòjú a lo scope kan pé mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan o ẹ wá ń ká gúlútú ẹ máa sọ lọ. pẹ̀lú ó mọ̀ pé mò ń ká tẹ́lẹ̀ pé nǹkan kan ṣe mí ó dẹ̀ ń béèrè lọ́wọ́ pé kí ló ń ṣe mí kò dẹ̀ sí nǹkan tó ń ṣe mí tí mi kì í sọ fún tẹ́lẹ̀. ẹ bá pè é sínú. mo dẹ̀ pé orí ọ̀tá mo pè wá sí torí inú ilé ò lè fẹ́ bínú. ní àárín gbogbo èrò. ara èmi àti ẹnìkan. orí ọ̀tá tí mo wọ́n lọ́kàn yìí. bẹ́ẹ̀ ni mo ní mo ṣẹ̀dẹ̀ṣẹ̀ ẹlẹ́dàá. wọ́n wá wò pé irú ẹ̀ṣẹ̀ wo ni. ó wà dẹ́ẹ̀ ó dorí kodò ó dẹ̀ wojú mi. wọ́n gbé spẹ́ẹ̀kì sójú. bẹ́ẹ̀ ni I like her. ó dẹ̀ wojú mi ó lè báyàn sùn mo ní bẹ́ẹ̀ ni ó dákẹ́ fún bí odindi 5 minutes. èyí náà dákẹ́. tí ó sọ̀rọ̀ ìrẹ̀dùn àdọ̀bálẹ̀ sọ̀rọ̀ táàbù tó dákẹ́ ń bolẹ̀ yín wá. ó dúró orí ìjòkó ló wà ìrẹ̀dùn kó lórí ìjòkó mo lè dọ̀bálẹ̀. èmi mọ̀ ẹnà fẹ́lẹ́fẹ́lẹ́ gidi lágbára Ọlọ́run. ó yá mo gbọ́ yín lọ. so torí tí ò bá dáríjì mi ọ̀run lè má dáríjì mi. so mo dẹ̀ dọ̀bálẹ̀ mo ní mo ti ṣẹ̀ mo ṣẹ̀ lẹ́dàá mo lè ṣẹ̀ sí Ọlọ́run. wọ́n lè báyàn sùn. bẹ́ẹ̀ ni ó ní mo báyàn sùn. èyí náà wá ní. mo ní bẹ́ẹ̀ ni. wọ́n mọ̀ pé ìparọ́. ó dẹ̀ béèrè lọ́wọ́ mi pé ta ni lágbájá àti lágbájá èèyàn méjì. ṣe understand wá ní túhò. wípé òkè wípé kí n dìde ṣé mo ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ mo ní mo ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ó ní kí lọ́lọ́run sọ mo lọ́lọ́run ti sọ nǹkan kan ó ní kí n ọkọ lọ bá Ọlọ́run tó pè mí kí n tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. wọn rẹ́rìn nígbà tó ń sọ òun. kò rẹ́rìn bó o. kò rẹ́rìn nígbà tó di stage kẹta padà yín sọ̀rọ̀ lálẹ́ tó ń pray ó gbé ẹ̀bi yẹn lérí ara ẹ̀ ó tó wáyé pé òun gbàdúrà bó ṣe gbàdúrà ó ní ṣe mọ̀ pé òun máa ń wọ̀n mi wípé so ọ̀dọ̀ òun ló ti ṣẹ̀ wá wípé so pé kémi náà dáríjì òun ó dẹ̀ pray fún mi pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo mọ̀ pé mo túraká ṣùgbọ́n àwọn ẹ̀bùn kan sọnù. irú àwọn ẹ̀bùn wo. bàbá pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run sà kò ní ìdí pé ẹ wá sọ́dọ̀ mi ẹ gbàdúrà fún mi kí n tó sọ ogun àṣírí ayé yín àti bí tẹ́ ti wà tún tẹ́ ṣe. àwọn kìnìún yẹn ń sọnù díẹ̀ díẹ̀. ṣùgbọ́n àwọn kìnìún yẹn kò rí bó ṣe rí tẹ́lẹ̀ kò pé mọ́ kò kún mọ́ àwọn tó ń wọ̀ ní òkun mọ́. lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń padà wá. yọ̀fẹ̀ wá.
a tún padà so mo ṣe ń bẹ Ọlọ́run fún mo dẹ̀ mọ̀ pé bí Ọlọ́run ṣe ń wò bóyá mo ṣì máa padà ṣe ni ò tí ì ṣe dá padà Ọlọ́run ṣèlérí fún mi pé òun á kún mi kí padà ló lè gbé yín ṣe padà báyìí. Ọlọ́run ò ní jẹ́ kí n rí ṣùgbọ́n tẹ bá wò dáadáa èṣù Bẹ́ẹ̀. lágbára èṣù lágbára Yorùbá máa sọ pé kò ní gbàlà Bíbélì kan ló sọ pé kò ní gbàlà Bíbélì ṣe ló rí sọ. ohun tí àṣìṣe mi ìgbà yẹn mo ti fi kọ́ ẹ̀kọ́ kí n máa boast níwájú àwọn èèyàn pé mi ì lè ṣe ò lè gbé mi ṣubú so nísìnyí màá kàn máa sọ pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ṣe understand ẹ lè rí kí n náà sì yẹn pé mi ì lè bá ẹ̀sùn lójú alága kan máa sọ pé lójú ayé Ẹ lè àwọn sọ yẹn. statement mi máa ń sọ tẹ́lẹ̀ ni mi ì lè bá ẹ̀sùn lójú alága kan máa sọ pé lójú ayé ẹ lè sọ I yẹn mọ́ cannot rárá ìyẹn ti lọ I will never say that bọ̀ kí ló such tún lè gbé yín ṣubú. Ọlọ́run ò ní jẹ́ kí n rí Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ kan ok bí àpẹẹrẹ bẹ́ẹ̀ ni ẹ wà ní bóyá ń travel Mm. tẹ bá ń travel ṣé tẹ bá lọ sí Èrè gbogbo gbà ni mọ́mì mọ́ bá wọn wà ní Èrè pẹ̀lú yín. kì í ṣe gbogbo gbà torí àwọn náà ní family wọ́n dẹ̀ máa ń kó lórílẹ̀-èdè obìnrin ní àwọn ète kan bẹ́ẹ̀ ni tóbìnrin bá gbé ọmọ lé ní orí ńkọ́ kò possible kó méjèèjì kò súnmọ́ mi láti gborí lé mi bó láti sọ pé àjọ fẹ́ pàdé tó fi máa gborí lé mi mi ìfẹ́ ní obìnrin chance mọ́ ni àwọn tó wà lórí ilẹ̀ yìí wọ́n mọ̀ ṣe understand o ò lè ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀fẹ́ máa ń gbé wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan bó lẹ ṣe máa ń control rẹ̀. mo gbọ́dọ̀ control ẹ̀ nítorí mo mọ̀ pé àwọn nǹkan tí mo sọ èṣù máa ń gbé wá ó nọ́mà kó gbé wá bó lẹ ṣe máa ń ṣe. mo máa ń sọ Ọlọ́run mo gbọ́dọ̀ fètè rebuke ẹ̀ torí àwọn ẹ̀bùn tí mo sì sọnù nígbà mi tí ìgbà gbogbo ìjọ tó ṣùgbọ́n wá bó ló ṣe gbé wá. ó pẹ́ ní pé kókàn fẹ́ síyàn lọ́kàn irú ìgbà tí ìyàwó mi ò sí nílé wípé ìyàwó ẹ̀ ò sí nílé báyìí ọ̀nà jíjìn ló dẹ́wà àwọn ọmọ sì rè láyìíká ojú ẹsẹ̀ mi sọ pé olúwa bá wí mo dẹ̀ pé ìyàwó mi lẹ́sẹ̀kẹsẹ̀ o gbọ́ nǹkan tó sùn sọ fún mi nísinsìnyí ẹ sọ. bẹ́ẹ̀ ni sà àrèjọ ṣe fídíò àárẹ̀ síra wa ó dẹ̀ pray fún mi ó ní wọlé ẹ̀ lọ pray ọ̀la bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ bá bẹ̀rẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo èrò burúkú yẹn dẹ̀ kú pààrẹ lọ́kàn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run pààrẹ. sọ Ọlọ́run nìyá ṣùgbọ́n lọ́jọ́ tí kinní yẹn kọ́kọ́ fẹ́ wá sí ọkàn yín lẹ́yìn ìgbà yẹn wọ́n fẹ́ wá ó ṣe bí pé kẹ́ tó gbọ̀nà ó stẹ̀ yín lọ. rárá mo lọ aṣọ kí n bọ lọ kẹkẹ lọnà roundabout mo wá lóní kẹ gbà lọ. láti ìgbà ẹgbẹ́ mi ò ṣe bẹ́ẹ̀ débẹ̀ wọn tí wọ́n kẹkẹ pé fóònù kan kẹkẹ pé nọ́mbà ẹnìkan Ọlọ́run tiẹ̀ ní jẹ́ ẹ lórí ọ̀fẹ́ àti lè kó bẹ̀rẹ̀ ní bọ́lọ̀ ṣe da yín bẹ́ẹ̀ ni ẹ bàjẹ́ jù ẹnìkan rí gan ó ní this man is very handsome orí ọ̀fẹ́ ó Ọlọ́run ní ṣùgbọ́n nǹkan tí ò jẹ́ kẹ́ hands dáadáa ni pé ẹ ṣe ṣéèpù òun sórí ó lẹ̀ ti gbénu wòlíì sórí. mo máa ń ṣe tẹ́lẹ̀ bọ̀ tó lọ́wọ́ lóní kí n dárun sí tẹ́ bá orí bàbá mi Kẹ́hìndé Ọlábọ́nà ṣe dá sí mo bẹ Ọlọ́run ní pé tí mo bá ti pé 45 torí láti ilẹ̀ ló ti ní kí n dá sí ẹ ní fi style sí láti kí n filẹ̀ style ẹ mọ̀ sí orí style tẹ́lẹ̀ náà ní jẹ́ ní ìrìn náà lọ́fà gangan. mo dẹ̀ máa ń spray irun mi. àwọn obìnrin náà wọ́n láìkẹ́ ń bá ń ṣe sprayer tẹ́lẹ̀ sprayer kan mọ̀ pé tó ń spray wọ́n láìkẹ́ àtìgbà yẹn ẹ kọ́kọ́ fẹ́ ṣubú kékeré nínú ṣubú yẹn bó ni ọkàn yín fẹ́ dà kẹ́kà pé kánú obìnrin kò tẹ́ tó dẹ̀ ní fóònù nọ́mbà wọn lọ́wọ́ tó kọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run láti ìgbà yẹn torí mo máa ń rí gbogbo obìnrin tó bá wà láyìíká mi pé mi ìmẹ́lẹ̀ tí èṣù rán wá tó gbé àwọ̀ áńgẹ́lì wọ̀ so mo máa ń rí gbogbo obìnrin gẹ́gẹ́ bí mo ṣèwé kan tán pè ní ìkòkò àwọn àgbà ìkòkò àwọn àgbà so ara àwọn àṣírí tí mo tún bẹ̀ nìyẹn ṣẹlá sáni mo dẹ̀ rántí pé yíya 2009 ìyá 2009 wòlíì kan pè mí láti Èkìtì wọ́n lè máa rí fídíò yìí wọ́n ní wọ́n lo ìwé ìkòkò àwọn àgbà yẹn wọ́n ṣe ìwé ìkòkò àwọn àgbà household enemy ẹrù èèwọ̀ àkúnlẹ̀yàn a ní àjẹ́ nínú ìyá mi àti ìyá ọkọ mi àwọn ìwé tí mo ṣe pọ̀ ó dẹ̀ ní àwọn àbàmì prayer point lẹ́yìn ó wá ní ìwé yẹn làwọn fi ń ṣe open air crusade pé àwọn àjẹ́ dẹ̀ kà ń bẹ̀ ṣẹlẹsán ó wá sọ wípé àwọn àjẹ́ tó kà ń bẹ̀ yẹn wípé wọ́n wá ní kán sọ fún mi o ó wá béèrè lọ́wọ́ mi pé ṣé mò ń jẹ́ Kẹ́hìndé ẹni rárá mo wá ní mò ń jẹ́ Kẹ́hìndé ó wá nítorí ó dárúkọ pé kán sọ fún Kẹ́hìndé o kán sọ fún Israel wípé àwọn ò ní dẹ̀yìn lẹ́yìn orígbà táwọn bá gbóṣù kí ló wá ṣe. mo ní ẹmọ gẹ́gẹ́ bí ìgbéraga ìgbà yẹn náà mo sọ wípé kán sọ pé ẹgbẹ̀rún ìyálàyà ẹ̀ kò lè gbé mi ṣubú mi ìgbàdúrà lé lórí so ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ that will be 2009 ìṣubú yẹn ṣẹ̀ wáyé 5 years ago torí ọmọ ọjọ́ sí mo sọ ó máa pé 5 years. obìnrin ni. obìnrin ni sà. ṣé wàá gbà. mi ṣe ní ìgbà èmi kọ́ ló pè wá sáyé. ìyá rẹ̀ wà ńkọ́. ìyá ẹ̀ wà. ẹ fẹ́ yàwó rẹ̀ ẹ fẹ́ yà rẹ̀. ara lóde. nílé bàbá mi ò fẹ́ yàwó méjì bàbá mi ò fẹ́ yàwó méjì nínú iṣẹ́ tí mo gbé lọ́wọ́ náà ẹ ti fún yẹn lámì. abẹ́ sí èsì àmì mo fún àánú. àbí mo gbọ́dọ̀ ni ẹ ti fún lámì ó ti di adélébọ̀ kì í ṣe ọlọ́mọge mọ́. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ yẹn ṣó lè ṣe marriage. lóyún tí o lè ṣe marriage. tó bá wá ṣe marriage ẹ lè lọ. tó bá pè mí màá lọ. bó lẹ́sìn wa máa ṣe ń bẹ̀. màá gbàdúrà fún màá dẹ̀ tọ́jú ẹ̀ nígbà tí ṣe pé bóyá lẹ́yìn àgbà yẹn pẹ̀lú mo sọ pé gbogbo
ìyẹn méjì ìyẹn yẹn kan ó jẹ́ mẹ́ta ṣẹnasan so mo lẹ́yìn àgbà yẹn ṣẹnasan kò tí lè sọ pé bóyá mo béèrè ibi tó ń wà ọ̀ kó béèrè ibi tí mo wà kí n ṣe láṣọ wò ẹ̀yìn oṣù keje gan ló tó sọ mi pé òun lóyún ẹni mọ̀ pé kì í ṣe pé bóyá tó bímọ ẹ lọ fún kò mọ mi ò lọ fún kò mọ sà bó o lọ ṣe wá sọ mo sọ wípé kán gbé ọmọ yẹn wá sọ́dọ̀ yín sí ọ̀dọ̀ mi sílé bàbá mi ìyàwó mi ti mọ̀ àwọn mẹ́mbà mi ti mọ̀ kán gbé wá ṣùgbọ́n bàbá yẹn yarí pé nígbà tí ṣe pé àwọn fún mi lọ́mọ nípa ọ̀dọ̀ wọn nìkan ti sọ lórúkọ wọ́n dẹ̀ sọ ọmọ ìlú wo ló ń tiẹ̀ ẹ fi ìlú yẹn lẹ náà bá sọmọ ló kọ lọ́dọ̀ ẹ̀yin lẹ fún kọ ránṣẹ́ ẹja fi eré àyẹn lẹ wọn pẹ̀lú ọ̀fẹ́ mi ló lọ́mọ mi ẹ̀yin lẹ lọ́mọ yín pẹ̀lú rẹ ọ̀fẹ́ lọ. ìbéèrè tí mo wá fẹ́ béèrè rẹ̀ ẹ má bínú now irú obìnrin yẹn ẹ ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọmọ ẹ ń ṣe ojúṣe ọmọ fún àbíbó lọmọ wà sọ́dọ̀ lọmọ wà ọ̀dọ̀ ẹ lọmọ sì wà pẹ̀lú rẹ ọ̀fẹ́ Ọlọ́run ọmọ ọlọ́mọ gan mò ń ràn lọ́wọ́ kí má ṣe aṣọ pé ọmọ mi ṣẹlẹsàn ṣùgbọ́n ẹ ṣáàjì á fi eré àyẹn sílẹ̀ ó ní reason. lẹ́yìn ìgbà yẹn kò tún sí pé ẹ̀ ń sí lásán Ọlọ́run ò jẹ́ tó bá pè ń pé di àǹbolẹ̀ wà nǹkan. kò lè pọ́sìn kó pè ń pé di à ṣẹlẹsàn ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mo dẹ̀ sọ fún bàbá yẹn mo sọ fún ìyàwó tèmi èṣù ló fà á lẹ́yìn oṣù keje sóò kò possible. tó ló wá bá wa sọ pé kẹfẹ́ nǹkan àbí ìyàwó mi ṣì wà láyé. ẹ máa gbọ́ Ábúráhámù bẹ́ẹ̀ni kò fẹ́ ìyàwó kan bẹ́ẹ̀ni tá a fi ń ṣe àpẹẹrẹ ìgbàgbọ́. kí ló kọ rẹ̀ Ádámà ní ìfù gan mi rò pé Ádámù fẹ́ ìyàwó kan. Pẹ̀lú ọ̀fẹ́ lọ gbogbo àwọn àyànfẹ́ nínú bíbélì ọ̀dẹ̀ gbàgbé wọn ó ní wọ́n dẹ̀ rí ojú rere bẹ́ẹ̀ni bíbélì lọ sọ. ẹgbọ́ ṣé gbogbo àwọn nínú New àyànfẹ́ Testament ní àdéhùn ti yí padà ẹgbọ́ sà nínú New Testament bàbá New Testament lọ bà nǹkan jẹ́. lọ́nà wo. ẹ ṣeun inú mi dùn. mo kí gbogbo ajákèjádò gbogbo àgbà ẹ ń gbádùn ètò wa ẹ má bínú o New Testament bà nǹkan jẹ́. lọ́nà wo. torí òfin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ń tẹ̀lé lónìí òfin Paul apostol. bẹ́ẹ̀ni. ìwọ ò gbọ́dọ̀ níyàwó kan ìyàwó méjì. ìyẹn tó bá fẹ́ jẹ́ náà gbọ́ Paul apostol ló sọ. Paul wípé bí ìwọ bá fẹ́ jẹ oyè bíṣọ̀bù. mo lọ bẹ̀ náà ní bàbá mo ń lọ bó fún àtọmọdé lẹ́nu ó ní tí ìwọ bá fẹ́ jẹ oyè bíṣọ̀bù tàbí oyè àlùfáà ṣe mọ̀ pé àbí mo kò dárúkọ oyè olùṣọ́ àgùntàn mọ́ olùṣọ́ àgùntàn tẹ̀ ní pásítọ̀ àbí kò àbọ̀ dárúkọ ẹ̀ mọ́ kátẹ́ náà ẹ̀yin ti níyàwó méjì báyìí. mi níyàwó méjì bó o lè ṣe jẹ́ ìyàwó kan mo ní tí mo sanwó orí ẹ̀ ẹni téèyàn ti sanwó orí ẹ̀ kì í ṣe ìyàwó sá. ọ̀rọ̀ yín ẹ̀ṣẹ̀ yé mi ni ṣùgbọ́n apá ń bẹ lára yẹn. pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run ó máa má rí láìpẹ́ yìí torí mo pray for ọ̀nà ẹ̀dẹ́ ìlà ó máa má rí láìpẹ́ lágbára Ọlọ́run. ṣùgbọ́n tó bá dọjọ́ wájú tọmọ yẹn bá fẹ́ ṣe marriage. ó máa wà ń bẹ̀. ó náà máa jókòó. lágbára Ọlọ́run. mo like. gbogbo àgbáyé mo sọ fún inú mi dùn fún kinní kan. yes sir. àwọn ìránṣẹ́ Ọlọ́run kan gan wà tó yẹ pé wọn ò níyàwó kan. tó pọ̀. nínú CAC gan. lágbára Ọlọ́run. ẹ jẹ́ ká wò ó tábà ní ká máa dárúkọ àwọn kan tí wọ́n ti lọ tí wọ́n ti fi idà lílẹ̀ lẹ́sẹ̀ ìgbàgbọ́. bẹ́ẹ̀ni. a sì máa rí àwọn kan tó yẹ pé wọn ò níyàwó kan. sure. ṣé kí n sọ. mi ì fẹ́ kẹ́ dárúkọ torí àwọn tẹ́ ẹ fẹ́ dárúkọ yẹn bàbá mi náà jẹ́ bàbá mi náà jẹ́ so. àwọn yẹn sì wọ́n ní wọ̀ ọ̀run ni. wọ́n máa wọ ọ̀run ṣé kí n sọ kí n kàn fún yín ẹ jẹ́ ká tún sọ̀rọ̀ lérí eré àyẹn díẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ lérí bíbélì sọ wípé mo lè sọ categorically lórí social media níní ìyàwó kan tàbí níní ìyàwó méjì níní ìyàwó mẹ́rin mẹ́ta kì í ṣe ẹ̀ṣẹ̀ sà. áńgẹ́lì tó ń pín rẹ̀ dá bámú ire mi ń bẹ lọ́rẹ́ o bámú. ẹ jẹ́ ká wò ó. ẹ mọ̀ ká tó jẹ́ kí n gbádùn yín. gbogbo nǹkan tẹ́ ẹ kójú ò ní bàjẹ́. àmín àmín. ẹ sòótọ́ jáde ṣé wàá láwọn kan mọ̀ parọ́ mo mọ pásítọ̀ mi tó jẹ́ pé òní ń dókun ẹ̀yà mísírẹ́sì. lágbára Ọlọ́run kò dẹ̀ ní sòótọ́ àṣírí gbọ́dọ̀ mísírẹ́sì náà dẹ̀ ní sòótọ́ kọ́ mísírẹ́sì dẹ̀ ti má rí ó wà dáadáa. àṣírí bẹ́ẹ̀ kò síbi tí sì ò sí. ẹ̀ẹ́dẹ́ sùúrù sà ṣé ẹ rí èmi tí mo ń sọ̀rọ̀ pé ó ṣẹlẹ̀ sí mi lẹ́nu ìkan ti ṣẹlẹ̀ rí. bó lè ṣẹlẹ̀. pẹ̀lú òpè mo lọ ṣèsọjí. ok mo ṣe ń ṣèsọjí yẹn lọ ẹ mọ̀ ìgbà yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọ̀ránṣẹ́ Ọlọ́run mo kàn ń tú ìtukùtù ni mo kàn náà sọmọkùnrin kan ni mo ní Olúwa ló fẹ́ forí gbẹ̀gún. ẹ sọ bẹ́ẹ̀ fún. bẹ́ẹ̀ni nínú church mo ní kí lóore tó ń ṣépè fún pastor church ṣẹlẹsàn nínú church so pastor ni you see yourself ó máa forí gbẹ̀gún náà mo kàn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kí lóore tẹ̀yìn náà bá sùn nínú church kí ló sọ. ṣẹlẹsàn ibi tí láàrin èrò ẹ bàjẹ́ díẹ̀ o. láti mo bàjẹ́ lórí àyẹn ni. ẹ bàjẹ́ ọ̀rọ̀ sísọ. now pastor kan ti wá bí rí tó mú lady evangelist kan wá tọjọ wá bí tí mo wá sọ pastor pé mo rí àgùntàn tó ń ṣeré ní church yín àti àwọn ẹran àti ogbẹ mo rí wọn pé church yín ti dahoro mo dẹ̀ rí pé obìnrin kan ló bọ́ra sí òtún ṣépè sí church yẹn pé ó ní bẹ́ẹ̀ ni ó níyàwó òun kò jiyàn.
mo ṣe doríkodò mo kàn wojú mo ní ìyàwó yín ò jẹ̀bi yín kí ló tẹ bá burú ìyàwó yín sùn. ẹ farabalẹ̀ kí ló dé tí wòlíì bá burú ìyàwó ẹ̀ sùn ṣé wòlíì ilẹ̀ ní máa yẹn náà. wòlíì ni ẹ dúró tó ní church. bàbá ẹ tún ti jẹ́ kékeré kan máa gbé mi nínú táìtù lásán ni wòlíì. táìtù lásán ni wòlíì kì í ṣe Ọlọ́run ló fọ́pọ̀lọpọ̀ wòlíì. wàá ṣeré. ọ̀pọ̀lọpọ̀ fúnra wọn ní wòlíì ni pé kí ló sọ pé wòlíì náà. kí ló bá dé ilẹ̀ Ìgbò wọ́n ní apostle kí tó lè di level apostle ó ní nǹkan tó máa pass. bọ̀ lónìí báyìí ẹni tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí àánú apostle àjà wọn white garment wọ́n ní senior apostle no senior superintendent mother Israel daddy Israel king it's not in the scripture title ni. ọ̀rẹ́ mi ta jọ ń gbá bọ́ọ̀lù lókè ilé lásìkò ìgbà kan ló bá kàn pé wọ́n náà ti di wòlíì. mo ní kò ṣe wọ́n lọ́sọ̀ mi pé o di wòlíì sí ọwọ́ rẹ ni àwọn ní máa wọ ẹgbẹ́ ọlọ́run ti di wòlíì sẹ́ńjọ́ tí mò ń jẹ àṣejẹ kan àjọjẹ ni ẹ máa sọ̀rọ̀ yín lọ. wọ́n ṣe bẹ́ẹ̀ pọ̀ so now irú bàbá yẹn àṣẹ obìnrin tó gbé wálé bí evangelist yẹn àṣẹ ti ń bára sùn tẹ́lẹ̀ òde mọ̀ ìyẹn wá dojúkọ wípé ń gbọ́ ẹ bá àbúrò ìyàwó yín sùn ẹ sọ fún mi pé mo ní kí ló kàn yín bẹ́ẹ̀ ó lóun àti ẹ ti ń fẹ́ ra mo kàn bẹ́ẹ̀ lọ obìnrin yẹn náà ni pé ta ló ń jẹ́ lágbájá ó wá láàbúrò mo náà ti ń bá sùn. bàbá yẹn mọ̀ ìyá di o. ṣẹ́gẹ́tì pọ́ǹtì mi àtìgbà yẹn ni ò ti wá síbì mọ́ ẹ mọ̀ pé irú àwọn yẹn bó ṣe ń gbọ́ kí ni pé aṣọ èmi náà lè padà ṣubú sínú ẹ̀ bẹ́ẹ̀ ni pé mo kórìíra nǹkan tó ń pè ní ẹ̀ṣẹ̀ àgbèrè ṣẹ̀nàsán ṣùgbọ́n tí má ti rí ẹni pásítọ̀ tó ń ṣe mo máa ń sá fún wọn ni pé olóbùkún lè kò lọ́rùn lọ ṣẹ̀nàsán ṣùgbọ́n nípa ti wí pé èèyàn níyàwó méjì ó níyàwó mẹ́ta excuse me sir ohun tèmi ò ṣe níyàwó méjì mẹ́ta Ọlọ́run ti ràn mí lọ́wọ́ mo ti dé nǹkan mọ́lẹ̀ mi ì fẹ́ kí ẹ̀yìn mi parun torí gbogbo tí dáàdì kò jẹ ẹjẹ́ àtàjáre kò sẹ́ńtà dúró tì ṣẹlẹsàn ní ọ̀pọ̀ ìgbà ibi tí wọ́n bá ti jẹ́ bóyá bí ilé olórogún bẹ́ẹ̀ yẹn kò ní sí ìṣọ̀kan tí bọ́ Jésù lọ ìyàwó máa gbàdúrà kọ́mọ tó ń ga ìyálé máa gbàdúrà kọ́mọ tó ń ga so ilé olórogún bí ilé ìwèrè ni ṣùgbọ́n mo máa ń sọ kíníkẹ́ ẹni tó bá fẹ́ ṣe é bóyá kì í ṣe ẹni tó di ipò òkè mú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀ bóyá kó jẹ́ pásítọ̀ kó jẹ́ kíní torí wọ́n wúwo wà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe bí lè sọ pé àwa ni àwòrán táwọn èèyàn ń kà àwa ni ìwé táwọn èèyàn ń kà so mo ṣe lè sọ pé kò dáa ké pásítọ̀ kò ní but pásítọ̀ tó ní àyànmọ́ ti ẹni mo ti rí pásítọ̀ tí mo sọ fún yín pé Olúwa sọ fún mi pé obìnrin mẹ́ta ní ó bímọ fún tó jáde láyé wòlíì ni ó wá sàmì ó ní wọ́n ti sọ fún un láti kékeré ṣẹ́gẹ́dì pọ́ǹtì mi ìyàwó òde ọmọ bí. gbogbo àwọn wòlíì tẹ́ ń sọ yẹn wọ́n ẹ̀dẹ́ ṣe white garment church o. lágbára Ọlọ́run ẹlòmíì ní Pentecostal àti ẹlòmíì CAC mo ti ní pásọ̀ CAC tó pè mí jókòó pé Ọlọ́run sọ pé kóun níyàwó kejì mo lọ́lọ́run ò bẹ́ mi sọ mo ní kó jẹ́ kí n lọ pray bí mo ṣe ń jáde lẹ́nu géètì ẹ̀ Olúwa ní màá wà lára àwọn tó máa jẹyà tí ò bá fẹ́ yàwó kejì. tí màá yọ bá fẹ́ yàwó méjì. bẹ́ẹ̀ ni sà ní Èkó Ọlọ́run gan fọwọ́ sí kéèyàn fẹ́ yàwó méjì nù. kí ló dé tó sọ fún Dáfídì wípé kí ló dé tó pa Ùráyà tó gba ìyàwó ẹ̀ tó bá béèrè mí òun ìbá fún. Ọlọ́run sọ fún Dáfídì bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà kí ló dé tó jẹ́ pé Ùráyà ló fẹ́ ìyàwó ẹ̀ tó wá pa ọkọ ẹ̀. tí Ọlọ́run bá kórìíra polygamous why tó fi sọ pé tó Dáfídì bá béèrè sí òun ìbá fún sí. mo láìkí yín. ṣé Solomon ló yẹ kó jọba. ṣèbọn ọmọ tí bàbá rí lẹ́yìn fẹ́ǹsì ni. ní Solomon. lọ́sà. ní sóòlù ẹ̀ kó jọba. kí owó obìnrin du ilé ẹ̀mú ọ̀pọ̀ obìnrin tó jáde lẹ́nu tẹ́ẹ̀ṣẹ̀ ń lọ sórí òkè káàkiri Olúwa gbalẹ̀ mi fún mi Ọlọ́run lè gbalẹ̀ wọn fún wọn. ìyàwó mi fi ìbálòpọ̀ jẹ ìyàwó ọkọ ẹ̀ níyà ó ní bókùnrin ṣe gbúdọ̀ ní sex bí bẹ́ẹ̀ kọ́ ẹ lè pẹ́ kú. bẹ́ẹ̀ni medical prostate cancer lè mú. ṣẹlẹ̀ sáǹsà so nígbà tó wá sọ pé torí ọkọ ẹ̀ ò fi owó lẹ̀ ó fi ìbálòpọ̀ jẹ́ nítorí ọkọ ẹ̀ òògùn ó fi ìbálòpọ̀ jẹ́ ṣẹlẹ̀ sáǹsà ó jẹ́ ó jẹun nílé ó débi sùn tó bá kú tiẹ̀ ló gbé náà. ọ̀pọ̀lọpọ̀ wòlíì bá ń gbọ́ nǹkan tẹ́ ń sọ yìí wọ́n mọ ẹyin mo sì hàn ní ọmọ wòlíì bá lè rí. kí wòlíì tó bá wá sọ yẹn torí tí wọ́n mo lè fi nọ́mbà mi ta kó pè mí lórí fóònù mo ti máa sọ gbọ́ àṣírí ayé nọ́mbà yín mo fẹ́ kán pè yín ọ̀pọ̀lọpọ̀ wọ́n pè yín wà á ní wòlíì bá lè lọ jáde ọ̀rọ̀ wòlíì bá lè kọ sà. ṣé ẹ mọ̀ pé nǹkan tó fa wòlíì bá lè ṣe. kí wòlíì yẹn sà kó jáde Bíbélì sọ pé ẹni rere kan ò sí kó jáde tó wọn bá dẹ́ṣẹ̀ ni kó jáde tó wọn bá jí mo fẹ́ kẹ́ jáde mi gẹ́gẹ́ fẹ́ jáde. ṣé owó tá à ń pè lórí ọ̀tà lórí aṣọ pé ká pè ní. ẹ tún bí àwọn èèyàn lẹ́yìn máa ń sọ wípé Olúwa ò ní kí n pe owó èmi ń ṣẹ̀lọ́ máa Adémọ́lá ló fẹ́ pe owó. ni mo ní ìdí ẹ̀. Ọlọ́run kọ́ ló sọ. Olúwa sọ pé kéèyàn mẹ́ta jáde èèyàn mẹ́wàá wà jáde ṣé ó yẹ kán lé méje padà. ayé yẹn dá wisdom nínú iṣẹ́ ìránṣẹ́ sà ṣẹlẹsàn so òun kálukú ló fẹ́ kí tẹ́rìtì òun ga kò tèmi máa ń sọ fáwọn ọmọ mi Ọlọ́run ní béèrè lọ́wọ́ yín tọ́lọ̀ bá ní kí n béèrè máa béèrè ohun tọ́lọ̀ ní kí n fi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ máa fi ṣe wọ́n àfojú ara wọn rí àwọn èèyàn mọ̀ mí sí yẹn
èrò ti pọ̀ rí dáadáa tẹ́lẹ̀ pọ̀ gan over 1,000 crowd sir ọlọ́run dẹ́ni kí n má gba 1 naira lọ́wọ́ wọn. lọ́wọ́ wọn kó ló ká gbọ́ bá tiẹ̀ lọ kọ́mọ gbégbó omi wọn lọ́lé. lágbára ọlọ́run mi ò tó mírí mi ò tó lórí. àwọn kan ń tà. àwọn tó ń tà ṣe understand mi ò lè sọ ọlọ́run sọ fún mi kémi má tó mi àtòrò lórí. sọ́dà kí ìrẹsì ọlọ́run ta àbí ká fó bẹ́ẹ̀. ṣe rí ẹ̀yin tẹ́ máa ń ṣe interview tẹ́ máa tìyàn wọ́ọ̀run apá ṣe tẹ́ máa tìyàn àbíká ní sẹ́ká fo ni. ṣé kí n sọ fún mi sá àwọn tó ń tẹ ẹ̀yin èèyàn yìí náà lẹ tì wọ́n tẹ́ fi ń tà. bíi ti bò. ẹ ṣe nígbà téèyàn sọ wípé ẹ dá offering tẹ́ mú 15 naira táyé ti bàjẹ́ tẹ́ ẹ dá ṣe get point mi sá nígbà tó máa tìyàwó fẹ́ jẹun tí ò sí nǹkan kan. tí ò sí nǹkan kan ó ti yáwó petrol ó ti yáwó gbogbo ẹ̀ dandan ni kó ta omi ó dẹ̀ mọ̀ irú lẹ̀jẹ̀ ṣàtà wáísà ẹ kú ẹyin lọ́wọ́ ẹ sọ pé babalọ́lá ló yí ẹyin yẹn fún yín ìjẹ̀ṣà dùn ẹyin lọ́wọ́ ara mo bá ṣe ń kó lọ́wọ́ ẹ pé olówó burúkú sí babalọ́lá ló yí ẹyin eléyìí bá irọ́ náà fa àmọ́ mọ́ra lọ́wọ́ ẹ ni. fèdè yìí sọ fèdè yìí sọ. ó kí ìbẹ̀rẹ̀ yìí sọ bẹ́ẹ̀ sì máa sọ. ó lọ lórí burúkú ara rẹ̀ sí babalọ́lá ló yí ẹyin ibẹ̀ kó sọ pé ká máa rẹ ẹyin àti rẹ ẹyin babalọ́lá kó ló yí ẹyin ó kàn fẹ́ ká jẹ ẹyin ni ó lò sí ara rẹ̀ bí jẹ́ ìṣàṣì máa sọ nìyẹn wọ́n á hẹ́ẹ̀dẹ̀ lé ni wọ́n á padà bá ẹjẹ́ lọ́la ṣùgbọ́n ìjẹ̀ṣà mọ wòlíì tòótọ́ sà bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé tòótọ́ ni wọ́n mọ̀ pé tòótọ́ ni ṣẹlẹ̀ bọ̀kọ́lọ̀ má jẹ́ kán fi ikú mọ yìí wá tí ọ̀pọ̀ wòlíì rere ò bá kú lẹ̀ jẹ̀ṣà wọn ń pèsè ṣé mo yí bàbá bá dáre wọn àmọ́ rárá ìgbà tó kú tán náà tó mọ̀. ṣe get point mi so ó ṣe bẹ́ẹ̀ wà so tí wòlíì kan bá dé wá dìde mo máa ń sọ lẹ́nu wòlíì èké pọ̀ ò tó rí nǹkan mọ́lẹ̀ tó ní àrìmọ́lẹ̀ tó ní oríṣiríṣi wọ́n máa lo òrùka burúkú lọ́wọ́ wọ́n máa gbé chain ẹlòmíì tẹ́ bá rí chain lọ́wọ́ ẹ̀ chain yẹn ló sọ àṣírí ìjìnlẹ̀ fún nípa ayé ẹni tó gbé síwájú ẹ̀ sá. ajá pé ẹjẹ́ kọ́ kúkú finalize ọ̀rọ̀ báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tí ń bẹ Nàìjíríà tá a bá dá wọn sí ìdá 100 ṣá lè sọ pé ìdá 90 ni ọ̀dà. gbogbo Nàìjíríà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run tí gbogbo wòlíì tó wà ní Nàìjíríà bá jẹ́ gbogbo àwọn tán pé àwọn prophet tó bá wà Nàìjíríà ṣẹlẹ̀ including me. ẹ fi mẹ́mbà yín síbẹ̀ o torí ẹlòmí ó pè tèpètèpè ni ó fi pè yín. inú mi á dùn màá dẹ̀ fún lésì mo ti rí àìmọye wòlíì náà tá a ti pàdé kì í sọ̀rọ̀ wọ́n ní mo máa mínísítà lórí òkè Ìdó orí òkè Ẹ̀fọ̀n orí òkè Babalọ́lá orí òkè Ayínkẹ́mi èmi àtàwọn wòlíì ń pàdé àtẹlẹ tó jẹ́ babaláwo tó tún wá sórí òkè so ọmọ ìpín máa ń sọ lójú Ọlọ́run wọ́n mọ problem tèmi ẹni tí mo lọ church ẹ̀ ń bàdàn tí mo lè sọ pé bàbá tí máa preach lórí ọ̀tá yín ti yín bàjẹ́ ń tẹ́ rí mórí ọ̀tá ìkòkò mẹ́tẹ̀ẹ̀ta ìyá bàjẹ́. lójú gbogbo èrò lẹ ti sọ. no mo kò wá tí wọ́n sọ onílò tọ́ ni oníkejì kí máa kojú tí o kí n fi pákéjì ṣe ní Ìbàdàn sà. ṣe wá padà wàásù kí ni mo kọ̀ dọ́ra ṣe kí ni kan mo ní ìsọjí máa lágbára gan a máa padà wá ṣe ni ẹgbẹ́ máìkì lẹ́mù rẹ̀ bá tèmi lọ. eléyìí tí mo lọ sí ọ̀dọ̀ ẹ̀ náà ní Àjàngbàdì ńkọ́ onírúurú mo ti lọ. nípa àwọn táyì sọ yẹn wọ́n táyì sọ wọ́n ṣe white garment church. wọ́n ṣe white garment church. kí ni wọ́n pa wọ́n white garment church fún. ìdí ni wípé white garment church ṣe na sandy mo fi gbogbo ẹnu sọ I'm a CAC born by Anglican ìyá mi ní CAC ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú white garment church ni wípé àwọn ló lè yẹ kó ní ẹ̀bùn tó tayọ jù wọ́n ní ẹ̀bùn ìríran wọ́n ní ẹ̀bùn ìgbóhùn tẹ́lẹ̀ mi bá sọ mi pé déètì báyìí má jáde so èṣù tètè wá òun ni èṣù ṣe ráyè láti gbàbẹ̀ wọlé torí ibi tí ògo bá kù sí jù ibi tí ògo bá wà jù ní ìkáwà ẹni tó bá lógo náà ló ń lógun. ẹ jẹ́ ká wá ṣe báyìí bàbá ó múnú mi dùn gbogbo nǹkan tẹ́ ń sọ yìí bàbá tá a bá wá wò dáadáa a sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ ẹ bá ń pe nọ́mbà yín sẹ́ àti mo fẹ́ káwọn èèyàn mọ̀ ká má wulẹ̀ pè mí torí inú kọ́mẹ̀ntì lẹ́ẹ̀tì mọ̀ pé wọ́n á pè yín ìmí tí ẹ lè sọ pé wòlíì Báálì ìmí lè pè ní fire ìmí iṣẹ́ àmọ̀kọ́ lè pè ní fire wọ́n lè pè ní Fáráò. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mi ò ẹjẹ́ tún sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mi ò sọ pé mo fọwọ́ sí kí ènìyàn ṣẹlá sáni kó lọ kóyàwó jọ o èmi ò kóyàwó jọ ẹyọ kan mo ní tó bá fẹ́ méjì nínú ìgbàgbọ́ tó bá fẹ́ méjì ọgbọ́n tó lè ta sí fẹ́ wọn sọ́tọ̀tọ̀ kọ́lé ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn má kó wọn sínú ilé kan náà ẹni tó bá dẹ̀ lórí ọ̀fẹ́ àti kó wọn sínú ilé kan náà tó bá lè ṣe bí tàwọn àgbà àtijọ́ ṣẹlá sáni ó fi wọn sábẹ̀ búra pé tó bá ti ṣe nǹkan burúkú sọmọ ìyáálé ẹ̀ báyìí ló ṣe máa ń ṣe tó bá yẹ nǹkan burúkú sọmọ ìyàwó ẹ̀ báyìí ló ṣe máa ń ṣe ṣáàrọ̀ ọmọ ìyàwó tó jẹ́ pé òun ló padà gbọ́mọ ìyàwó dìde ni ṣáàrọ̀ ọmọ ìyàwó tó jẹ́ pé òun ló padà gbọ́mọ ìyáálé dìde ni ṣẹlẹ̀ sáà ni ọba kan ni wọ́n ṣẹgẹ́ ẹ̀ńtà àdẹ̀ ti kọ ẹ jẹ́ kí n sọ tọ̀rọ̀ pé sà ó at least máa ti sọ fún àwọn méjì rí nínú iṣẹ́ ìránṣẹ́ yìí wípé Olúwa sọ pé oyè obìnrin báyìí ló máa bímọ fún ẹ ṣẹgẹ́ ẹ̀dùn ti mi ẹjọ́ Ọlọ́run ló sọ fún mi kì í ṣe pé bóyá mo fẹ́ ìyàwó fún Ọlọ́run tó sọ wípé òun kọ obìnrin mẹ́ta mọ́ látọ̀run obìnrin méjì mọ́ látọ̀run ṣe Ọlọ́run yẹn ṣèké. ara kò ṣèké àbọ̀wájẹ́ lè nìrìn. ṣẹ́gẹ́ ti pọ́n ti mi so ẹni tó bá sọ wípé kéèyàn máa
fẹ́ ìyàwó kékeré tó wọ́n sọ pé wòlíì bá nìyẹn ẹbí léèrè lọ́jọ́ tó ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ ṣé kò níbi kankan rí tó ti ṣe nǹkan tọ́lọ́run ní kó máa ṣe. wọ́n á gbọ́ part 2 ọ̀rọ̀ yìí láìpẹ́ inú mi ti ẹ̀dùn wọ́n fàṣìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ àti ní diaspora gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ẹ̀yin obìnrin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ wà ní diaspora mo ní ẹ ṣọ́ra yín o mo ń kìlọ̀ tó jẹ́ wípé ẹ máa pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà pé nǹkan báyìí lọkọ yín ṣe tó sì yẹ pé ilẹ̀ ń ba yí ọkọ yín jẹ́ nílùú èbó mo sì mọ̀ pé gbogbo nǹkan tó bá wù kẹ́ ẹ ṣe yóò padà bounce back sórí ọmọ yín láṣẹ Èdùmàrè obìnrin tó bá ti ṣe ògbó sọ́kọ ẹ̀ yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o a fẹ́ ṣiṣẹ́ bàbá Olúwa lọ́ba ẹ pọ̀ sẹ́. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà tìgbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣe wá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí jẹ́ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyè rà ìwọ gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited lórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. ọ̀bàrà méjì àwo ló ń ṣe àwo ìṣẹ̀ṣe làgbà àwo Ọláwọlé Aláwọ̀dé àwo ni o àwo ìṣẹ̀ṣe làgbà àwo bẹ́bàrà wo kẹyọ̀ máa wo àwo ìṣẹ̀ṣe làgbà àwo.